Ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́. Ẹ káàárọ̀ olùkọ́ wa. Ta ló lè rántí nǹkan tí mo kọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá? Ìwọ sọ fún wa. Sílébù. Kí ni sílébù? Sílébù jẹ́ ìgé ọ̀rọ̀ tí a lè gé tí a dẹ̀ lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo. Àpẹẹrẹ jẹ́ ajé ní fújà. Ó gbà o, ẹ fún látẹ́wọ́. Lónìí mo fẹ́ kọ́ wa lórí ìtàn. Kí ni mo pè é? Ìtàn. Oríṣiríṣi ìtàn la ní. A ní ìtàn àbáláyé, àròsọ tí à ń pè ní àròkọ, àṣàpèjúwe àti àtẹnudẹ́nu. Ṣùgbọ́n ní báyìí ká tó máa tẹ̀síwájú, mo fẹ́ kí gbogbo yín lọ kọ àkòrí kọ̀ọ̀kan lórí àwọn ìtàn tí a kọ sílẹ̀ yìí tó ní ìbẹ̀rẹ̀ àti òpin. Ṣó yé gbogbo yín? Bẹ́ẹ̀ni. Ọmọ́tọ́lá. Àbíkẹ́ mi, kí ló ń ṣe dìdá tó ti wọlé wá sùn? Mo fẹ́ sáré ṣe assignment tí agùnbánirọ̀ gbé fún mi. Ṣebí ní sì ní Friday, Saturday wà ń bẹ̀, Sunday wà ń bẹ̀ kó tó tán Monday tó máa submit ẹ̀. Àsìkò tó wá sí mi lórí nì kí n sì má gbàgbé. Ó dáa, mo ti gbọ́, má wàá pẹ́ wọlé. Mami, ẹ wà. Mami, oríṣi ìtàn mélòó ni ẹ̀yin mọ̀? Ìtàn. Oríṣiríṣi ìtàn la ní. A ní ìtàn àròsọ tá à ń pè ní àròkọ. Bẹ́ẹ̀ sì ni a ní ìtàn àtẹnudẹ́nu. A tún wá ní àpèjúwe àti àbáláyé. Bó bá rí bẹ́ẹ̀, á jẹ́ pé ẹ̀yin àtàgùnbánirọ̀ mi ẹja nù. Ṣùgbọ́n èyí tí ẹ kọ́kọ́ sọ yẹn tó ń jẹ́ àròkọ lèmi yàn láàyò. Yìí náà dáa. Ṣùgbọ́n wọn kì í báyàn kọ àròkọ o, ìwọ fún ara rẹ ló máa kọ́. Àmọ́ wọ́n pẹ́ wọlé wá sùn. Inú mi dùn wípé gbogbo yín lè ṣe iṣẹ́ àmúrelé tí mo fún yín, ṣùgbọ́n mo mọ̀ wípé àwọn òbí yín ló máa bá yín ṣe láti lè ní àmì ìdánilójú wípé ẹ̀yin lè kọ́ fún ara yín. Mo máa pè yín lẹ́yọ kọ̀ọ̀kan láti ṣàlàyé ìtàn tí ẹ kọ. Ó yá, ìwọ dìde. Nínú iṣẹ́ àmúrelé tí ẹ fún wa, èmi yan àròkọ láàyò. Àròkọ mi dá lórí. Fàyè mi pìtàn, ìmàfàyè mi pìtàn, èyí pìtàn lórúkọ mi o, ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ máa gbọ́. Ohun tó kọjú sẹ́lòmíràn, ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn. Èdùmàrè jẹ́ ìpìtàn rere, èyí pìtàn lórúkọ mi. Ìfàyè mi pìtàn, ìmàfàyè mi pìtàn, èyí pìtàn lórúkọ mi o, ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ máa gbọ́. Ohun tó kọjú sẹ́lòmíràn, ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn. Èdùmàrè jẹ́ ìpìtàn rere, èyí pìtàn lórúkọ mi. Ilé ayé kìràkìtà ẹ̀dá bẹ lọ́wọ́ Ọlọ́run ọba mi o. Ọba tó ní ìgbà gbogbo lọ́wọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀. Oníkálukú ló ní tàn tirẹ̀.
láti ìgbàláyé. Ìtàn mi jọ̀wọ́ rẹ̀ Elédùmarè jọ̀ọ́ àbẹ̀wò. Kí má bá wọn pàtàn burúkú, kí má bá wọn pàtàn bànújẹ́ láyé. Ìgbà mi jọ̀wọ́ rẹ̀ Elédùmarè kí má rago jẹun. Kí má jẹ́jẹ́ rírí, kí má ṣiṣẹ́ bí erin má jẹ́jẹ́ rírí láyé. Ọlọ́run ọba jọ̀ọ́, ayé mi jọ̀wọ́ rẹ̀ mo bẹ̀ ọ́. Kí n fàyè mi pìtàn, kí má fàyè mi pìtàn. Èyí pìtàn lórúkọ mi o, ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ má gbọ́. Ohun tó kọjú sẹ́lòmíràn, ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn. Èdùmàrè jẹ́ n pìtàn rere, èyí pìtàn lórúkọ mi. Kí n fàyè mi pìtàn, kí má fàyè mi pìtàn. Èyí pìtàn lórúkọ mi o, ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ má gbọ́. Ohun tó kọjú sẹ́lòmíràn, ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn. Èdùmàrè jẹ́ n pìtàn rere, èyí pìtàn lórúkọ mi. Òní òṣì àgbàyà gbogbo ẹgbẹ́ sáré máa yẹ lóye ṣé lòun sáré pẹ̀lú sí ẹ̀ ṣí ọ̀ kò lórí méjìlá yìí ẹ̀ báyìí kò sí ó béèrè kò ló wà rè kò dẹ̀ ní nínà. ẹnu ariwo tẹ́ ń pa iná rẹ̀ ṣe wà. ó ti ti yá ẹ tún ti ń lo àbí aláìlójú ti ẹ̀yin ò tiẹ̀ ẹ̀ẹ̀kan tiẹ̀ dàgbà ni ẹ̀dàánú ẹ̀ tiẹ̀ lọ́bọ̀ nǹkan lórí kẹ́ tó báyìí kẹ́gbọ́n ní obìnrin méjì sílẹ̀ kẹ́ má lè ní tọ́jú wa ó ga kàkà kẹ́ wá tọ́jú ẹjọ́ yẹn bá ń kọ́lé fáwọn èèyàn káàkiri ìjọ gangan ló fẹ́ kọ́ tiẹ̀. egbòun náà lẹ ara yín dán ẹ̀wọ̀n aṣọ tó wù yín àfowólẹ̀ àdẹ bí ń bulẹ̀ ti rí kí ló wá fàjà kí ló fàjà a ní ẹ ṣe sùúrù ẹlẹ́ẹ̀ṣẹ̀ sùúrù. dúró jẹ́ kí n bí ẹlẹ́rìí o ṣé ọ̀rọ̀ tó ti ẹnu ẹ̀ jáde tó bá ní ẹ̀rí ọkàn ṣé ẹ̀rí ọkàn ẹ sọ fún mi pé ọ̀rọ̀ ló sọ jáde ń sìn ọ̀rọ̀ ló tẹnu ẹ jáde yẹn. kò lè yé yín ẹ ṣe sùúrù o mo dẹ̀ ń sọ fún yín tó o. ká ṣe sùúrù. mo ń sọ fún yín o. ọlọ́run máa jẹ́ àṣìyàn o èṣẹ́ àti ìṣọ̀kọ̀ fẹ́ báyìí. dúró kí ni tó yí ẹ ná tó ṣiṣẹ́ pé ò ní gbólò méjì àwítún ọ̀làǹdún àǹdún àwọn ọ̀ṣọ́ ṣé ìwọ ló ń jẹ́ kádọ̀ ìwọ ló ń ra aṣọ òun sí wa lọ́rùn ọ̀rọ̀ owó gan ló yí ẹ láti ọdún títí dìsìn tí ò tiẹ̀ sí àyípadà kọ́kọ́ ọjọ́ òní ọ̀fẹ́ gbẹ́dùn ẹ̀gàn gẹ́gẹ́ bí ọkọ náà. ẹ wo dájì òwúrọ̀ lọ́jọ́ ẹ má yẹ káwọn ọmọ bíi tiwọn dára dúró ẹ ká máa lọ bí iṣẹ́. lọ́jọ́ ni já máa lọ. lẹ́nu tiẹ̀ ṣe rí pé ìyá ti bẹ́ẹ̀ lè nu lẹ̀bi ẹgbẹ́ ṣù ọlọ́mọ yóò kú sínú ìyá. kò burú àtò ẹtì onílànà àbípàkọ́ bípàkọ́ ẹlẹ́dẹ̀ ṣé mo kó lórí burúkú lọ fún mi. ṣé ṣé wọn wò lé ìyàwó ni ìyá níyẹn lè sọ̀rọ̀ ṣé ó tún máa lọ báyìí náà ni. ṣé ó jẹ́ lọ bẹ́ẹ̀ náà wọ́n ta gbé oyún lọ́kọ̀ bọ́ wọn bọ̀ wá bá wa lé ṣòtítọ́ bóyún lọ́kọ̀ bọ́ wọn wá bá wa lé ìwà kí dáadáa àgbàyà láì ní làákàyè yóò kó lù. táǹgbé dìbìtì yára dánú yín rìmúùtù rẹ̀ rè. ọ̀gá èmi gbé ní fídíò àmọ́ èyí tẹ́ jù bẹ́ẹ̀ ń pé táwọn pàṣẹ arábà kọjá kí a gbé fún wọn mo gbé a sì ti ta. èyí tó sọ wọn ò dáa mọ́ èmi mo dànù bẹ́ẹ̀ hùn fẹ́nikẹ́ni tó bá fẹ́ mu ọlẹ́ tàfà bòkè àmọ́ èyí tí mò ń sọ yìí jẹ́ta ni yàrá gbé wá bíbá yìí fúnra mi mo sì gbé sínú ṣọ́ọ̀bù táǹgbé dìbìtì yàrá dá ẹ̀ẹ́dẹ́kun ọmọ awẹ́ ni mí o wọ́n èyí tó sọgbó àbẹ̀rẹ̀ wọ́n sọgbó ni mí mo wá ti ṣe ajé lọ́sọ̀gbó ni o. èmi kọ́ mo gbé dvd. ọ̀gbẹ́ kò sí wàhálà. o bè mí ṣé ó wá já sí pé mi ni mo gbé dvd ni. ẹgbẹ́ gbòòrùn wọn ṣe alẹ́ lè gbé níbi pẹ̀lú tẹ́ ẹ wọ̀ yìí. ẹ gbọ́ mo ń rẹgbẹ́ báyìí ẹ gbé mo ti mú rẹgbẹ́. ṣùgbọ́n tí n bá padà dé tí n ò rí dvd yá dáadáa gbogbo ilé ẹ̀mú mi sọ gidi o omi sọ gidi sí rèé ọ̀ọ́kà ni mo bẹ́ẹ̀ mú. ẹ jẹ́ ń bára yín sọ̀rọ̀ wá ìtẹ́ pè mí sí. ọmọ mi sọ gidi. ẹ̀yin ní kẹlẹ́ wá dvd yẹn wá o and mo ń suspect wọ àtìgbà tó ti dé ló ti máa ń wò hàn bí ajá bank mo dẹ̀ mọ̀ pé ọ̀ ló máa gbé dvd tó bá jẹ́ ọ̀ ló gbé kó yá gbélé o. ẹ
kì í fàyè mi pìtàn ìmàfàyè mi pìtàn wọ́n ló máa mọ mi ṣògidì wọ́n ló máa mọ mi ṣògidì ṣé mi ò gbé DVD ni. lórúkọ mi o ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ máa gbọ́ ohun tó kọjú sẹ́lòmíràn ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn Èdùmàrè jẹ́ ń pìtàn rere fèyí pìtàn lórúkọ mi kì í fàyè mi pìtàn kì í má fàyè mi pìtàn fèyí pìtàn lórúkọ mi o ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ máa gbọ́ ohun tó kọjú sẹ́lòmíràn ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn Èdùmàrè jẹ́ ń pìtàn rere fèyí pìtàn lórúkọ mi. ẹ̀yin gbé lè tún kí síbẹ̀ ó kí síbẹ̀. eléyìí ó lè gbá gọbọ owó eléyìí èló ló fẹ́ ta eléyìí jẹ́ ká gbọ́. kí ló fi ń ṣeré bí ọmọ ejò yìí náà èmi àti ètùjọ sọ̀rọ̀ ẹrù yìí tẹ́lẹ̀ kí n tó lọ gbé wá náà kàpọ̀ wáyé tó ń ṣe báyìí náà. mi ì dá ẹ padà sẹ́yìn èló ló fẹ́ tà. kí ló ṣe tó yẹ kó máa wò kókó mọ́ nǹkan ó ti máa wo wọ́n mọ́ nǹkan jù kí ló dé náà. ilé yàtọ̀ sórí bí ọmọ Ìgbò ṣe gbé kinní ní port ló gbé wá sí ṣọ́ọ̀bù tiwa èmi gan 2 weeks ní kinní ìṣílẹ̀ mú kàn lẹ́sẹ̀gbẹ́ ní kí lè gbé wá fún yín ó ní mo ṣe ń gbé bẹ́ẹ̀rù lélẹ̀ wo yírí ẹ̀ wo. tested okay or not tested okay bó ṣe wà yìí a kàn máa fún ẹlẹ́gùn ni onímàmá à ń ra odidi mọ́tò náà ara mọ́tò ń bí last time tá a talẹ̀kùn ọ̀tọ̀ la ta bóòtù ọ̀tọ̀ la ta steering bó ṣe wà yà máa fún ẹlẹ́gùn ni kí wọn náà kó fi ṣara dé àbí. so mọ́tò tó ń sọ yẹn tó gbé bọ́dì gan èló ni a gbé fún ó mọ̀ pé àwọn kìíní give and take ni àwa náà kò ṣe pé àwọn ìṣàbẹ̀lú mẹ́fà papọ̀ nulẹ̀ ni. èló gangan la rí lórí ẹ̀ 20,000 naira. eléyìí yàtọ̀ sí yẹn ẹrù gidi lélẹ́yìí 20,000 tẹ̀. gbé òkú plasma wá síbí o. eléyìí oṣù òkú eléyìí dájú mọ́tò yẹn lọ tẹ bá wò ó eléyìí máa fi rí gbogbo nǹkan ni kí ló wá bá dé báyìí. Bámidélé ó mọ̀ sílẹ̀ bá yẹ sọ yẹn ó ti yẹ. wo ọ̀gbẹ́ni ṣó fẹ́ gbọ́ a kàn máa bá ẹ wá táṣẹ́rẹ́ bó ṣe wà yìí kó bọ́ síbi tó ti ń ta àmàlà kó jamala kó gunfe gbórin kó máa làágùn kó máa tán gùn díẹ̀. ní màmá èlé lè fẹ́ sọ báyìí. ọwọ́ mẹ́wàá tájọ sọ yẹn náà ni jẹ́ kó wà bẹ́ẹ̀. 10 naira. wílé iná wílé ẹrù ni. àdìjú ṣe àdìjú wo tẹ́lẹ̀ ni. ó ní bó ṣe jẹ́ ni o mi ò ṣáà láìkì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe gbogbo nǹkan tẹ́ máa fi lọ́ mi gògò ayé ò láìkì ètò ipa àtijọ́ wà tipẹ́tipẹ́ ni o ẹ ṣáà mẹ́gun fún mi náà gémi náà ṣáà. orí ẹ wà ń bẹ bóyá máa jẹ́ nìyẹn. bóyá kò ya ẹran fún kó gbẹ́rù lẹ̀. ohun tó kọjú sẹ́lòmíràn. ṣé kò ń sùn wọ̀nyí kò ń sùn ẹni kí ló dé wàá kó kàwé kàkà kò ní sọ nígbà kò kàwé kò ẹ kí ló dé. Rónkẹ́ Láìdé ẹ jókòó mo fẹ́ bá yín sọ̀rọ̀. má sọ à ń gbọ́ bá ṣe wà yìí lọ. ẹ jáde látànà ẹ ṣe ń bọ̀ níwò yìí orí rẹ dáradára wo nìyẹn ìyẹn ò dáná. will you keep short. àwọn olùfẹ́ máa sọ̀rọ̀ sí i àwa ni ìfẹ́ máa bá sọ̀rọ̀ gbàtẹ́ pé ìwọ ló kó wa sílé tó ń fún wa lóúnjẹ àbí ò ń bọ̀ wa àwa là ń rìn rádaràda ṣùgbọ́n tó dúró síwájú ẹ̀ ṣá Láìdé ló dúró síwájú ẹ̀ tó bá jẹ́ wípé o ti gbàgbé èmi ni mo nínú ilé tó ń gbé yìí mo gbà ẹ́ sílé ni you are squatting ó wá ń la ẹnu òṣì ẹ̀ ò ń sọ̀rọ̀ sí mi tí ẹ̀ wá náà ta ló fi ẹ̀ ṣe watchwoman fún mi pé kó máa ṣọ́ mi ibi tó bá wù mí ni mo lè lọ ó ti gbọ́ mind you òjò láìgbọ́n mi ni o ká ní kò ń ṣe ti ẹ̀gbọ́n mi tí mo rò mọ́ ẹ lára I mean like right now màá da ẹrù ẹ síta mother f. Rónkẹ́ gbogbo ọ̀nà ṣe ń gbà fún ọtí gbogbo ọ̀nà ṣe ń gbà fún ọtí. Kiri yàrá yẹ ẹ lóhun. inú àwọn máa ṣàánú àwọn girls yìí o. Látúnjí kí ló dé àìsùn ni. ó kúkú wẹ̀ mí náà kí n sùn bó ń rọ okùn mi. ọ̀rọ̀ okùn yín bíi ti báwo kí
kí ló tó rùn ní kùn yìí. Báwo lorun ṣe fẹ́ kún yàn? Sọ fún mi báwo lorun ṣe fẹ́ kún mi? Ìwọ náà wà mú mi àti dájú. Mo wà very sure pé bóyá sùn yẹn kò rọ̀ wọ́n lọ́rùn. Tún wo ibi tèmi náà ń sùn. Oorun nira ni mò ń sùn. Ọ̀rọ̀ fámìlì wa yìí tí n bá ní kò sùn mí irọ́ ni mò ń pa fún yẹn. Bọ̀dá mi ò wò, àdúrà náà la máa gbà. Ẹ mọ̀ pé mọ́mì ti sọ fún wa, wọ́n ní dájú ò rí báyìí tẹ́lẹ̀. Èmi nígbàgbọ́ pé tá a bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, gbogbo nǹkan á padà sí dáadáa. Àdúrà. Bó má bínú. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí fámìlì wa yìí ṣé àyànmọ́ ni ká pè ní àbí kádàrá? Ìgbà táwọn ọmọ mi ní dájú ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Kò sí nǹkan tádúrà ò lè ṣe bẹ̀dá mi. Lékeléke kò déédéé funfun o. Báyọ̀ ọmọ ẹ̀ ṣe gbà nìyẹn. Àparò náà tó dẹ̀ pọ́n láṣọ kò ṣe pọ́nmọ̀ òun náà bí kádàrá ẹ̀ ṣe gbà nìyẹn. Èmi nígbàgbọ́ pé tá a bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà gbogbo ọkọ á padà sípò àbí àdúrà náà la máa gbà kí la fẹ́ ṣe. Ó dáa tó bá ní àdúrà la máa gbà ìyẹn náà dáa bó ń fẹ́ kó mọ̀ pé iṣẹ́ tó pọ̀ jù nínú ọ̀rọ̀ yìí ọwọ́ èmi àti ẹ̀ ló wà o. Ó wà ní báwo. Àwa la níṣẹ́ ṣe àwa la máa múra sí àdúrà láti wákàtí ọ̀wọ̀ náà kó sáà lè máa bábà yìí lọ kò pọ́sibù. Nǹkan tó yẹ ni ló yẹ ni gbogbo alámọ̀ pé okun ọ̀run yẹ di. Ọlọ́run á gbàdúrà wa. Bí a kẹsùn tètè sùn. Àwọn pé tó bá dọ̀là ń sìn máa tún tẹ̀lé mọ́ mi lọ sí oko oṣù. Mo ti ní kí n dìde tọ̀ tẹ́lẹ̀ ni. Ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ máa gbọ́. Ohun tó kọjú sẹ́lòmíràn, ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn. Èdùmàrè jẹ́ ìpìtàn rere, fèyí pìtàn lórúkọ mi. Ìfàyè mi pìtàn, ìmàfàyè mi pìtàn. Ṣé bẹ́ẹ̀ ti pọ̀ jù nínú oúnjẹ yìí? Àìsí mi ò jẹ́ pọ́ ó. Rọra máa fọ yín bá wọn bá ti kó pé máa rí nù. Pákó lè máa lọ. Àbá ìyẹn ló ní kí ló bẹ̀ máa bọ̀. Lórí mi ò dára. Ìgbà ni kí n máa lò. Brush àwọn ìfọyín rẹ̀. Láti ìlú òyìn. Ìyá Fèyí sálèlé yìí sálèlé yìí o sálèlé yìí o sálèlé yìí o. Ṣé sọ̀kílẹ̀ ń jó ni àbẹ́ róòlù nǹkan? Ìyá Fèyí sálèlé yìí bẹ́ẹ̀ sọ́rí ìyá Fèyí ẹ̀yin kan ẹ ti ya nǹkan. Mi ṣe o. Kí ló dé? Àṣìṣà ebi ń pa mí gan ni. Owó kan. Kí ni mo ṣe yín ní ìsìn ẹ wò ẹ jẹ́ kí Santana dé gbogbo ẹ̀ ní ìsìn papọ̀ mọ́. Tí ó mọyé tilẹ̀. Èló mo jẹ yín ṣe owó mi ti wọ dọ́sìn nìkan ni half a dozen ni mo wà half dozen six náà mo rà yín san gbogbo ẹ̀ papọ̀. Ó dáa mi ò lè ta keje. Ẹ lè ta keje. Ẹ lè ta keje. Ọ̀nkú ẹ wá jẹun. Mo rò ẹ yà wèrè ni mo tọrọ oúnjẹ dọ́dọ̀ yín lánàá mo tọrọ oúnjẹ dọ́dọ̀ yín bí kéèyàn máa tọrọ oúnjẹ lé yín lẹ́ẹ̀mọ̀ wá èwo ni kí n wá jẹun tí wọ́n sin gbẹ́rẹ́ fún yín tẹ́lẹ̀ ẹ̀kọ́ la ẹ̀yin kéèyàn wá jẹun ẹ̀yin tó jẹ́ pé rí ṣe tí wọ́n fi àǹkárá láǹkárá tí wọ́n fi parí aṣọ sọ́run aṣọ yín lájẹ yín ẹ mọ̀ pé mi wá jẹun mọ́. Ọ̀dẹ̀ ni ẹ orí bódì mo wọ̀ ìtàn fà kí kọlà fún ẹyin. Ọdún olóṣà sọ̀kí ẹlẹ́làá máa wọ eyín wọn mẹ́sẹ̀rì bígbà tó mi bá pẹ́ lára ògiri bígbà tó yomi ti wọlé èèyàn tí òun wá yọ green mọ́ èèyàn gbọ́dọ̀ rí eyín yín gan èébí ó sì mọ̀ gbélu ẹ̀ ẹ ti rí omi tí. Àwo tọ́nu. Inú indomie. Màmá ẹ mọ̀jọ̀ fọ́tọ̀ sí. Èmi ní kí n máa wọ tóònù indomie. Ẹ fún mi lómi kan. Ogan. Ìṣúmọ́ tilẹ̀ máa fún yín gbogbo ẹ papọ̀. Èmi kí ló ṣọlá rọpò báyìí náà kí ló ṣọlá rọpò tó jáṣọ àwọn olóyìnbó kò lọ sí tálíkà ló gbàjọ sóyìṣẹ́ tí ò rìn síwájú kówó èèyàn rẹ̀. Dákun bí wọn náà ṣe wà ní ìsìn ọ ní 5 naira lápò kẹ́ni kọ́ ọ ní 5 naira dákun ṣé tán bá jẹ́ yàrá ọ̀dà wọn gbèsè ni. tì nígbà tó bá mú mi tẹ́lẹ̀ mú mi gbà wo náà fẹ́ sanwó ikọ́ ni ó pa ẹlòmíì. Kẹ́ni wèrè náà máa ságì mọ́ bọ́ọ̀sà wèrè ó ti oríṣiríṣi kọ́lọ̀ ó tún ṣé kí ló ẹ máa ságì kẹ́ ìyá ẹ tó ń jẹ fún ọmọ yín. Sanwó jọ
ṣé bó bá jẹ́ bí wọ́n ṣe ń rà láwìn lèmi ṣe ló ń gbà mí tí mo ti ń rà ṣé màá tún rí mi ìgbélẹ̀ bó ṣe ń wò mí yìí aago 4 òru ni mo ń jí kí n wá jí tán kí n so oúnjẹ yẹn kọ́mọ ránù kan tó ń gbowó ní every weekend kó lóun máa máa rà láwìn ṣé wọ́n jẹ́ bí oníṣòṣù torí àwísọ́nsì òṣè ní yọ̀bọ̀yọ̀bọ̀ mo sọ fún ti bí pé èmi ò tajà fàájì. ṣé ẹ̀yin rí olóúnjẹ kan tó yẹ pé tó bá gbégbá kalẹ̀ kò ní táwọn ṣé yóò tà ṣé pátí lẹ fẹ́ ṣe ní tẹ̀yìn jí láago 4 òru tẹ̀lé ta bẹ́ẹ̀ olóúnjẹ tí ò bá tó ń jẹ àwìn yóò dájẹ́ fún rẹ ni yóò dájẹ́ ni. ṣé ò rà ṣé àwìn ni mo rà ní àbí mo gbọ́rọ̀ ṣé mo wá jẹ yín gbèsè tó lẹ́yìn lẹ fáwọn kan lọ́rọ̀ sọ báyìí. eléyìí tí ń jẹun ṣé òun fún yín lówó ni àwìn kọ́ ló náà rà ní. ó ti sanwó. ó sanwó. ó sanwó. owó nàìjíríà. ẹ̀yin tẹ́ bá ti ń tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn nu sáìtì kẹ́ fi ń oúnjẹ sẹ́rí pé ẹ̀yin lẹ́fà. ìwọ máa fowó tiẹ̀ jẹ oníkálukú ló máa ti fowó ẹ̀ sí. èmi ni mo máa ti fowó tèmi ṣe olórí burúkú ẹ̀yin ẹyọ kan ló sì wà lórí oúnjẹ wèrè. ló ń pẹ́ lẹ́rìn ṣé orí péjì kan náà làwà ní. wo fix iná. This guy is so cute. So cute. The funniest part ni pé o mọ̀ pé Òṣogbo táwa yìí ni bọ̀bọ́ yìí wà ṣá. Òṣogbo wa yìí ni bọ̀bọ́ yìí wà. Ọlọ́run. Ó ti forward address ẹ̀ sí fi gan sí. Ó ní kí wọ́n bóun ní Yeti Mama Hotel ní Ọláyà roundabout. Kí ló ń ṣẹlẹ̀ náà jẹ́ àlọ́ kí bọ̀bọ́ yìí náà. Oh! Nǹkan kí ló dé wá? Ẹja ńlá ló ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀? O ti ń lọ nìyẹn ni. Àbí? O ní package o ní ṣe anything. Àná ò le. Ṣòro bóyá ẹnu lọ fi ń ṣe ni. Àbí mo fine lọ fi ń ṣe jókòó síbẹ̀. Ṣáà gbà. Kí ni kí n ṣe? Ṣáàfi sínú pọ́ọ̀sì. Ṣòro tó bá ti kù díẹ̀ kò wọnú ilé. Wà kàn ra mú jáde smartly ni o. Kẹ́nìbọ̀dì má lọ rí ọ. Wà fi díẹ̀ sọ wà kàn ra fẹ́. Ṣòro tó bá ti fẹ̀yìn. Wọ́n wá sọ pé bí afẹ́fẹ́ ṣe ń fẹ́ tó ń kan igi oko lára bẹ́ẹ̀ ni kí nǹkan tí mo fẹ́ yìí kó lọ kan wàá dárúkọ bọ̀bọ́ yẹn kó lọ kàn lára pé gbogbo owó ẹ̀ gbogbo nǹkan tó bá ní ni kó fi ṣàánú fún ẹ babe gbàgbé á fẹ́ lè bọ́ boxers díẹ̀ fún ẹ tó bá ń lọ because it's gonna give you everything. Ọlọ́run àjò jẹ́ bẹ́ẹ̀ ó ṣe ọ̀rẹ́ mi ó ti jẹ́ bẹ́ẹ̀ àwa la fún ẹ tó bá dẹ̀ dé kó wá set. All right, thank you very much. Okay. Mr. Benjamin, Alpha. What's up? Mute. Hey, bad market. Mo ti fẹ́ lo kini yìí o. Hey! Yóò dẹ̀ gbọ́dọ̀ sunkún. Hey! Ló máa jẹ ìṣèlú lálẹ́ yìí. Ìgbà tí mo padà tẹ. Mo lè gbàdúrà kí n tó kúrò nílé o. Mo ní jí èmi ẹ̀, mo ní rí. Ọdún tó fọ́ blọọ̀kì. Bọ́bá yìí ti máa ń lé ní kẹ́ ẹ. Ẹ̀wọ̀ ìjẹ́ tó rọ ní. Mi ìmọ̀ bóyá ṣe nílé ní ìní. Ẹjọ́ náà kó ká lówó. Ẹjọ́ ìjà. Kí ló dé? Kò sí ẹ̀ka. Ẹ wá ẹ̀kọ́ dúró síbẹ̀ látàárọ̀. Ẹ wo ẹ ti dé kó blọọ̀kì máa lọ. Máa ṣiṣẹ́ ẹ̀ lọ, kò sí wàhálà.
mọ̀ kó ga jù mí lọ. tó bá lọ ń tiẹ̀ kíkó máa ń lọ yàgbẹ́ ni tó ń dé lásìkò. àwọn ní símẹ́ǹtì àmọ̀gbà táwọn gbé símẹ́ǹtì onígbà tí wọn bá parí iṣẹ́ wọn máa rù símẹ́ǹtì nígbà tó yẹ kéèyàn kí ló sí. ó fi pé àwa náà ni. bàbá alárọ́pọ̀ ó jẹ́ yín rè. orúkọ ní èsì sí alẹ́ rẹ̀ ìbáyé èmi èsì sí alẹ́. fèyí dákun látàárọ̀ ta ti fi wọ pé oúnjẹ wa ṣé oúnjẹ lọ gbé wa. ẹ má bínú bàbá yín pé tọ̀lé ní wá sí. láìjọ kọ kó fáírọ́ọ̀sì tá a kọ́kọ́ béèrè oúnjẹ èmi mo lẹ́lẹ́yìn méjì ọtí sí oúnjẹ gbé èmi mo béèrè oúnjẹ. wá yọ ẹyin kan fún. àyè má jọ yọ ẹyin ọlọ́wọ́ ní pàkàlà yín dá. ẹ jẹ́ kí lọ gbóúnjẹ tí wọ́n wá. irọ́ ọwọ́ lè gbé èmi mo kọ́ béèrè oúnjẹ àyẹ̀gbẹ́ ní kíní olùwẹ̀ ń sálá tààrọ̀ mo ní lọ gbóúnjẹ wá. ó ti dìjà sa ó ní ọpọlọ rẹ̀ ò pé sà. ẹ má bínú ìbọn máa gbé tọ̀dọ̀ ní wá sí. gbogbo nǹkan sì mọ̀ ká la bó bá ṣe kẹ́ ṣé bẹ́ẹ̀ lè bí pa ẹ́ tó. ebi pa mí mo ń gbàwẹ̀ láti jẹta ni mo wá sínú ń bì ní alákùn sí mo lè jòkó sẹ́gbẹ̀ẹ́ yín. ọ̀rẹ́ tí Ọlọ́run bá ní kí ẹyin yẹn kú ẹyọ kan mo wà ń bì. ṣé àwọn adìẹ yín wọ́n ti yẹ́yin tán ni ọ̀gbọ́dọ̀ lọ́kẹ́yìn wọn. ó ti dìjà ni. ó di fáìtì ni ó lọ sí Mayweather mo wo gẹ̀wé ó dàbí blọọkù náà. ọ̀sán bá yẹ pé jẹ́nu rẹ̀ dùn àkọ́kọ́ tà wá máa ń dùn gan wọ́n ní bẹ́ẹ̀ máa jẹun gbẹ̀yìn jẹkújẹ ló jẹ lẹ́yìn tí wọ́n dùn tó pẹ́ yín àparò ni. ohun tó kọjú sẹ́lòmíràn ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn. lórí Túnjí tó o bá rí ẹni tó lápá tí ò ṣiṣẹ́ ìyá ló máa jẹ gbẹ̀yìn ọ̀rọ̀ mi ò yẹ ṣiṣẹ́ tó jàre iṣẹ́ o tó yẹ ǹdéèyàn ń ṣe kọ́ tó bá ṣáà ti jalè tó rúfin àbí òye iṣẹ́ níṣẹ́ ń jẹ́. ìyáálé pọ́lọ́run ṣe máa ràn wá lọ́wọ́ ni tí Ọlọ́run bá ti fún wa ní okun àti agbára ilégún mi ṣe tí ò fàárọ̀ jù. àbí òkúkú rèmi náà. ó dàbí pé fóònù yẹn rí nǹkan. ọ̀rẹ́ bóò ni mo wà dáadáa mo wà dáadáa àwọn èèyàn wa ń kọ́ lọ́hùn ṣe ẹnu ẹ mo rí mẹ́sẹ̀jì ẹ mo rí ó lọ bẹ́ẹ̀ ẹja filẹ̀ bẹ́ẹ̀ yóò wà bẹ́ẹ̀ èmi náà pè ẹ máa pè ẹ ṣó yẹ o ṣeun o ṣe ọ̀rẹ́. dájú àwọn ọ̀rẹ́ yín nìyẹn sọ. àwọn ilé wọn tẹ pamọ́ṣẹ́ wọ́n já fáfá wọ́n dẹ̀ rí nǹkan jẹ náà fi débi tán délé ni. Tell me something. ọ̀rẹ́ mi rí wẹ̀rí láyé mi kíyàn yarọ kó tún má lè sọ̀rọ̀ 2 in 1 nìyẹn. so àwa obìnrin nìkan kọ́ la máa ń package àbí ọkùnrin náà ń package bọ̀bọ̀ tó fine tó handsome yẹn so arọ ni kò lè sọ̀rọ̀ ayé àwọn ọkùnrin ti ta. ṣùgbọ́n káwọn ọkùnrin tó máa sọ wọ́n á ní ìwọ lọ kí obìnrin láàárọ̀ wá rí i pé wọ́n tó bá ti ṣàn pancake lọ eléyìí ju pancake lọ. ó ju pancake gan lọ. wọ́n á ní tó bá dórí Instagram tó bá dórí Facebook àwọn obìnrin wọn á ti kun pancake àwọn tí ò ní hips wọ́n á wọ hips wọ́n á wọ dì àṣé tí wọ́n náà wà lára wọn ó di. anyways ìyẹn ò bà nǹkan kan jẹ́ náà tó bá ti lè so alpha ọ̀rẹ́ ò dáa ọpẹ́lọpẹ́ chief tí mo pàdé nsàlẹ̀ òun ló fi jẹ́ kí n rówó mọ́tò délé ṣé pé chief oní chief ló forí ko àwọn ni o ọ̀rẹ́ mi mo trust ẹ ò lè nà gẹ̀rẹ̀gbà síbẹ̀ pásky. wo ṣé o ti gbọ́ new single Don Jazzy. o trend jẹ́ play ẹ̀ fún ẹ. Hey! And they plenty for town, hey oh, them plenty for down. Beboru, them plenty for town, hey oh. Oh Loshi, them plenty for town, hey oh. Luku, them plenty for town. You know, them. Atoyin, Mirano. Ah, friendship with oh, da. Lẹ́nu sísè lè sáré dídí ìjọ ọ̀sán gangan. Ìgbà mélòó ló fi ń wá orin jáde àwa níbi tá a ti ń mú gbogbo ìwàlá lórin fún lórí fóònù wa bẹ́ẹ̀ tí ń wo. Jọ̀ọ́ báwo làwọn guys náà fẹ́ lọ meet lálẹ́.
You for trust me now. Everything is set. I mean, gbogbo ẹ ti wà sẹ́ńpẹ́sẹ́ńpẹ́. I trust you, Daku. Mo trust ẹ pa. Àpò. Onímàmá. Àpò kí ló sọ bó ṣẹlẹ̀? Ọ̀rẹ́ o máa yé mi náà. Mo ṣe ń wo tó ń fẹsẹ̀ palẹ̀ nìyẹn. Mo ti rò bóyá ó tún mọ́jà wá lẹ́ni ni. Àwọn ọjà tó kú mú wá látijọ́ ìwóróbo ni. Rí wọn ta dáadáa. Rárá kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin náà ni mo tọ̀ wá. Ẹ ṣàánú mi. Ẹ wo bí ilé ayé mi ṣe rí. Ẹ wo bẹ́ẹ̀ ń ṣe rí. Iṣẹ́ Radionic tí mo ń ṣe, iṣẹ́ yẹn mi nífẹ̀ẹ́ sí mọ́. Ẹ ṣàánú mi, ẹ mú mi mọ̀nà. Èmi náà fẹ́ máa ṣe fàájì bẹ́ẹ̀ ṣe ń ṣe. Kí ló pa yín lẹ́rìn? Ọ̀rẹ́ náà ló ń pa wá lẹ́rìn náà. Ajá ẹ ò já, afa ẹ ò fà. Ìwọ náà wo bó ṣe fine. Ọkàn wa ń ṣe bí àṣẹ, òun ṣe bí ọ̀dẹ̀ káàkiri. Ẹ ṣàánú mi, mo dẹ̀ ti Johnson yìí o, ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Bá ti ẹ̀dùn tẹ bá lè gbà mí láyè kí n máa bá yín gbé bíbá ẹ̀. Wo bá mi délé dìde ńlẹ̀. Dàgbà sókè jàre. Wo bó ṣe dáa tó. Tí bá lọ fáìn bó ṣe fáìn. Wàá ti já tipẹ́tipẹ́. Aláyé ìwọ ló máa jára ẹ. Ẹ wo mo dẹ̀ sọjú o ṣe rí àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tí mo máa ń gbé wá fún yín tẹ́lẹ̀ yẹn nítorí pé ibi tí mo wà ibi kékeré ni bọ̀ tẹ́ bá sún mi sókè tèmi náà débi gíga nǹkan ńláńlá ni màá máa gbé. Àwa lè kọ́ ẹ bọ́ yín ń pẹja bọ́ a lè fún ẹlẹ́ja jẹ a máa kọ́ gbé ẹ wò ná a máa wo bó ṣe tíì sí. Wo Bámidélé èmi kàn máa ń wú ẹ bó ṣe máa ń ṣe bí àṣẹ ni wàá máa gbọ̀n tẹ̀lé ewúrẹ́ yẹn káàkiri wàá lóun kọ́ Radionic ẹni tí ò tu ẹ. Ó ga o. Mo ń pretend ni tẹ́lẹ̀ èmi náà já mo já gan. Ti problem á gbé ẹyẹ wo ayé ẹ wo bó bá ti fit kò sí wàhálà àbí onímàmá ti ní sọ. Jẹ́ sáré parí assignment. Alright pàdé mi sí wàhálà o máa jára ẹ ní o a máa fọnà wọn ẹ. Ó ga o ibi tá a sọ̀rọ̀ sí kọ́ nìyẹn ká rodò ká sùn lọ́nà kí lára lè fẹ́ mu ọpẹ́ ní fọ́lọ́run adúpẹ́ everything is moving fast thank God. Oh yes iṣẹ́ ń lọ déédéé kò sí ìyọnu kò sí problem ó kàn jẹ́ pé mẹ́ta nínú àwọn staff ẹ̀ kan ṣàṣemáṣe mo dẹ̀ ti lé wọn dànù yes owó òṣìṣẹ́ ń lọ gẹ́rẹ́gẹ́ kò sí problem anywhere even manager mo compensate ẹ̀ torí ó jára mọ́ṣẹ́ dáadáa ó mọṣẹ́ níṣẹ́ yes kí lájọ́ rẹ̀ fún what are you friend for it's alright wá dàbí lóhùn jẹ ni kíní kan wá ni o má pẹ́ lájò tó wà yẹn o ti ń pẹ́ jù bẹ́ẹ̀ àjò lè dùn títí kó nílé má relé ẹ̀ oh yes it's alright okay. olè ó bẹ́ẹ̀ bá o máa yí. Odele ó bẹ́ẹ̀ bá o máa yí. Ogún ọdún lè fi ń ru kinní wá ní báyìí. Rárá. Dáadáa má gbé bọ̀ mí lẹ́nu. Pẹ̀lẹ́. Sorry. Bọ́sù àwọn ọmọ kan tí mo fi gba tiẹ̀. Irú rẹ̀ ìgbéyàwó àwọn ọmọ bá ń ṣe àwọn. Tó bá dorí iṣẹ́ ti bí, ọ ti gbádùn ẹ̀ jù. Tí ń fọ lẹ́nu jìnnà tí mo fẹ́ rẹ̀ jọ. Fi mí lẹ́jọ́ o. Bẹ̀rẹ̀ sọkísọ ìṣe. Ó lè sí dẹ. Mi ò fẹ́ rere bẹ́ẹ̀ yẹn, ṣé mo wá ṣe bíbá. Òkèlè lẹ́gí ní. Ẹ má bínú sá. Ó lọ ìdí ọmọ ayé dà mí. Oúnjẹ yín rẹ̀ sà. O ṣeun. Bámi ní sọ fún yín pé ó di méjì. Sọ fún ọ pé mo mọ̀.
ṣé torí pé mo ti wá tó ń jẹ́ bí báyìí ló jẹ́ kẹ́ mọ orí eré tó yẹ kẹ́ máa bá mi ṣe tẹ́ fi ń fọwọ́ gbá mi nídìí. irọ́ mo kàn bẹ́ẹ̀ ṣeré náà. irú eré wo nìyẹn eré wo ni ọ̀bọ̀n ń bọ́ gẹ̀dẹ̀ ṣe. àbí irú gbogbo ló yẹ kẹ́yìn gan wà ṣé tí ọlọ́run ọba ò bá ṣe owó fún yín àìní owó lọ́wọ́ yín ó tún pọ̀ ọpọlọ yín ni. Santana ẹ pẹ̀lẹ́ sà Santana ẹ má bínú sà tó ti lọ ẹ má bínú sà ẹ dákun ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sẹ́rí ẹ̀yin àgbàlagbà náà lẹ́rí tí sẹ́rí tẹ́yìn bá sọ àgbàdo wọn di èyí ó dá láwàdà ẹ̀ di ẹni o nígbà tí mo ti dé mi mo ti mọ̀ pé ọmọ yìí ọ̀rọ̀ ẹni ò dáa bó bá kọ script fún yín báyìí ó dàbí kẹ́ lọ bẹ́ sí kànga ni lórí pé kíni lórí pé ẹgbàá ń di lásán ẹ wá dúró rẹ́kọ̀dù tó ṣe fún yín ẹ dákun bẹ́ẹ̀ bá kẹnu bọ̀ lẹ́nu ńkọ́ yóò ṣe part 1 and 2 rẹ́kọ̀dù yóò ṣe fún yín lórí kíni kò sì mọ̀ pé níyàwó lé ẹ̀yin ìyàwó méjì ìdí òfòwò gan ní gbé lórí kíni ìdí tí di dàbí pọnpọ́n ewúkú tí mẹ́lẹ̀ yín kan dúrọ́ọ̀mù ni méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá wà ó yẹ kó gbá yín lẹ́nu ni o ó sọ̀rọ̀ owó lẹ́ẹ̀kan wàláì láàjọ tí mo fẹ́ rí yín àwọn owó wà lára yín àmọ́ tí ẹ bá ṣe pé kọ́kọ́ ń dàgbà padà fún yín ewúrẹ́ ikùn rẹ̀ àwọn olówó rẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ ìwà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí yín kò ṣẹlẹ̀ tó sọ jù ní pé bọ́lá ọ̀bá fún yín lọ́wọ́ sọ̀rọ̀ ń pa làkà yín ṣé kó ọwọ́ ní tí sọ fún yín ní ìsinmi pẹ̀lú làkà yín. oye tó. ẹ má bínú jàre mo ní sọ̀rọ̀ sí ni wà á gbà. tẹ́lẹ̀ bá ṣe pé yòó rágbẹ́ kẹ́yọ̀ wá ṣe pé ẹ má bínú kẹ́yọ̀ wá máa sọ pé àìlówó lọ́wọ́ òpààyàn ló kọ̀dà ìtọ́ sọ fún wọn ní ìsinmi pé wọn ní làkà yín. ẹ tí kò wá sọ. ibi ìbẹ̀lẹ̀ wá jókòó sí àbí ìyá délé ìbẹ̀lẹ̀ wá jókòó sí tẹ bá sọ mí di rédíò àgbèsì àtọ̀rọ̀ mọ́gbèsì inú ilé àbí tí mo bẹ̀rẹ̀ sí ń dábọ́ tí mo ré fọ́dún létí mi lẹ́ni dá mi lóhùn ibẹ̀ ni ọmọbìnrin wa wà ẹ máa tẹ o ẹ jẹun yín dẹ̀ kọ́ ṣé bí mo ti ń respect yín ni ó máa tẹ obìnrin kí ló ní kí mo ra gbá ẹ̀ gan-an wá gbogbo tí mo sọ nìyí tí ò bá ti tẹ̀ lọ́rùn wèrè tó gbé wá sínú ilé tó bá dé kó ṣàlàyé fún ó lè wá pa mí o má fẹjú mọ́ mi o má lọ́jú mọ́ mi ìyá àjẹ́ má fẹjú mọ́ mi kí ló dé wọn kí fẹ́yàwó lọ́fẹ́ mi lé ẹni má pa mí o má pa mí síjọba lọ́rùn alábòsí dẹ̀ ni ẹ alábòsí ni ẹ alábòsí ni ẹ. ó mà wá dánú ilé yìí o kò tiẹ̀ sun yín rárá ẹ̀yin méjèèjì kí ló dé ná ṣẹ́yìn nìkan lẹ wà nú ilé yìí ni ẹ̀yin nílẹ̀ náà ilé níbi ẹkún àpọ̀kọ jẹ ẹ̀jẹ̀ kára lé ìkọ̀kọ̀ ẹ̀jẹ̀ ká nísinmi aládùúgbò kan ẹ̀jẹ̀ kọ́ létí gbọ́ràn kí ló lè kó sun yín ni lórí ara ẹyọ kan tẹ gbà ẹ máa pariwo lójoojúmọ́ nú ilé yìí ẹ wò ó dáadáa àwọn onírúurú máa pa lọ́gán etí ara lẹ́kẹ̀jì gan ògbóhùn wa kí ló dé ṣé nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni fẹ́ẹ́ máa bá lọ lélẹ́yìí màá rẹ̀ ní pé mo fẹjọ́ yín sùn láńlọ́ọ̀dù ṣe ti gbọ́ màá fẹjọ́ yín sùn láńlọ́ọ̀dù. ẹ pẹ̀lẹ́ òyà tó mọ̀rọ̀ sọ ẹ bá ṣe ń yọ lẹ́nu yẹn jẹ́ lágbo ẹmọ lájẹ olórí burúkú àbọ̀ abálọ̀rọ̀ ti tiẹ̀ ṣé o ti rí ṣòro ayẹ̀ lóde ó jẹ́ kọ́pọ̀lọ̀ tí ò lómi inú kó máa ṣẹ́gìrì sí èmi lára èmi wàá gbà nínú ilé yìí tí màá fojú ẹ̀ kàn nínú ilé yìí wàá gbà ó kúkú mẹ́tò ní. ìyá Túnjí lẹ́nu ẹ̀ sí mi lẹ́nu wọ ìyá Túnjí sí èmi ìyá Délé èmi ni mo wá dẹni tí ò dàbí èmi ní àdàgbà má dànù èmi ní mi ìnílàákàyè èmi ló dé àjẹ́ tí mò ń fẹ́ jú mọ́ ẹ àbí ìwọ èmi lèmi dẹni tó níwọ ìyá Túnjí lára nínú ilé yìí dúró ná ó sì gbàgbé bó ṣe nígbà tọkọ wa máa fẹ́ ilé mi ni ṣó ń kà tó bá ń kalẹ̀ ní èjì ẹ̀ta ọmọ yọdún tèmi àti ẹ ti jọ gbé nígbé àlàáfíà ní ìmọ̀ ìṣọ̀kan èmi ló wá dẹni tó wá ń gbéná wò lójú ìyá Túnjí èmi ni mo dání tó sọ nígbà tó fi ń kó ilẹ̀ wá gbọ́ ṣé bí mi ò ní ẹ lára tẹ́lẹ̀ àbí onímọ̀ ò ní ẹ lára ẹ ó ti wá kọ́ mi gbọ́ báyìí mo gọ̀ tẹ́lẹ̀ ni wọ́n mú àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ẹ ní ara. ẹ ó dáa bẹ́ẹ̀ gbà yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ kí mi àti ẹjọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà á dẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ inú ilé yìí ó máa gbóná mímì àti ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ̀yin aláìdúró rí àgbàlagbà rẹ̀. ó sì fi ìdílé ilé ìtìró ìlú òpònú yìí ibi ọkọ ẹ máa dé ẹni tó gbé ẹ wálé wá bá mi ó máa dé wá jọba àmì dé. wọ́n máa ròyìn fún mi wọ́n máa ròyìn tútọ́ ọmọ nípa fún mi àwọn ọmọ wa fẹ́ kẹ́ ẹ fi yà lára mi èmi ni mo ṣe èmi ni mo sọ̀rọ̀ sí i ẹgbẹ́ tuntun lọ. ọmọdé yẹn sọ̀rọ̀ sí mi ó pẹ́ tí mo ti gbọ́rọ̀ ẹ̀gbọ́n yìí ó kígbẹ́ ni ó kàn mí ní inú egungun náà nìyẹn
láìjọ́ tí mo ti ń ṣiṣẹ́ èmi yàtọ̀ kò dùn mọ́ mi rárá. kì í ṣe pé ṣèdédé dùn ra ṣòro nídìí bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mójú ṣé bẹ́ẹ̀ náà gbórúkọ ẹ̀fẹ̀ yìí pìtàn ó nítumọ̀ ọmọ mẹ́rin báyìí lọ́lọ́run fi kéèké kó tó kù fèyí nìkan. ó nìkan ló kù. ó nìkan ni ibi kó ṣe dá aṣẹ bá lù nìyẹn aṣẹ bá bà wí bó bá ṣe nǹkan báyìí àti ṣe pé kí ni mọ ìdáyà mi ń jà òun bàbá tó já mi lẹ́sìn kólóbó. kẹ̀dẹ̀ máa wò ó kẹ̀ máa wò ó ọ̀rọ̀ yìí èmi ni mo lọ tọ́jà o èmi ni mo là lóhùn torí òbúrò ó ní tí mo fẹ́ bá yín sọ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. ìyá wa tó tútù yé àpọ̀jù orin ní báyìí ó mọ̀ ti ṣe díẹ̀ yẹ ti gbèbè síbí yìí. kọjá àfaradà òtútù èyí tí pọ̀ jù báyìí fún mi. ń dáná látẹ̀ẹ̀kan ni mo rò fọ́ kódà ẹ̀kọ́ ló yí sí ẹ̀fọ́ mi ẹ̀wọ̀n gbọ́ bí ṣe ń ta sánsán látẹ̀ẹ̀kan ni ẹ wọlé kẹjẹ díẹ̀ bẹ́ẹ̀. gbọ́nà ṣé o mọ̀ pé owó ilé ẹ̀ máa di oṣù méjì báyìí mo dẹ̀ ló máa wá fún mi lówó lánàá ó ò fún mi. ara mi yí ìyàlẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí èso owó lọ́wọ́ mi rè fóṣù ìbá parí náà ní ìdòṣù méjì yìí mo fẹ́ fún yẹn náà sáàrí wa ti dì kan náà é fún mi. mo yẹ kó ìyẹn kò ní kí èèyàn máa fọdá jù èmi náà mọ̀ ó ti ṣe díẹ̀ ya ti ríyàn bọ̀dá rọ́pò mọ́ àmọ́ wọn tọrọ kọ́bọ̀ yìí ó fẹ́ gbà ní tàwọn bí ó bá ti di gbà báyìí èèyàn ẹ mọ̀ bínú ń bọ̀ náà. Máàmì kò lè ṣeé ṣe ẹgbẹ́ alábàáhùn ló yẹ kí àwọn wọ́tọ̀ kí wá ní èrè tí mo fẹ́ jẹ níbi kí n ti lọ fẹ́ àgbàlagbà lọ́kọ. ọkọ mi èrè tó pọ̀ wà ńbẹ̀ o èrè pọ̀ púpọ̀ nù ká fẹ́ àgbàlagbà yàtọ̀ sí síngù lọ ṣé wọ́n ti gbàgbé ni ó rárìkọ́ṣe bẹ́ẹ̀ ló dẹ̀ tún rárìkọ́gbọ́n nínú ohun tí a fojú rí lórí ọ̀rọ̀ Pamílẹ́rìn àti tí Pamílẹ́rìn tó fẹnu ara ẹ̀ sọ. Madam, ṣé etí kọ́lé yẹn máa fi ń gbọ́rọ̀ ni èèyàn dẹ̀ máa ń fọwọ́ ṣiṣẹ́. àní mọ́mì ni kò yọjú sáwọn kí ló fẹ́ take any time láti yọjú sí mọ́mì. John torí tọ́lọ́run kí ló fẹ́ take ìwọ gan láti understand nǹkan tí mo ń sọ. ojú ò dùn ẹ̀ náà títí ẹ̀ bá di at least ojú ò dùn ẹ̀ ìwọ náà wò ń sìn báyìí ó rí i pé a busy ní ṣọ́ọ̀bù ó rí gbogbo aṣọ táwọn wọ aṣọ tí àgbàlẹ̀ ètò tó ń gé yẹn a ní láti fún àwọn ẹgbẹ́ kan lónìí a ní láti supply ẹ̀ fún wọn ní weekend yìí tá a bá parí wàhálà ní gbogbo àwọn eléyìí tó wà lẹ́yìn náà àwọn míì náà wà tó jẹ́ pé weekend náà là fún wọn tó fẹ́ ṣe party tó ló sì ti mi ìbá ṣiṣẹ́ jọ́ nítorí tọ́lọ́ báwo ni ó fẹ́ mi tọ̀. so o busy ló ń sọ fún mi bọ́ tó bá fẹ́ látòdìdí Òṣogbo bíbá tó bá fẹ́ lọ sẹ́kọ̀ọ́ lọ ra material ò ní sọ fún mi gbà ẹ̀ pé o busy o. tí mo bá fẹ́ lọ ra materials lẹ́kọ̀ọ́ láti òdìdí Òṣogbo ó jẹ̀bi náà
ó yẹ kó mú chain kó fi dè mí mọ́lẹ̀ ni ó yẹ kó ní kí n má jáde mọ́ ni john torí tọ́lọ́ ṣé bí mo ṣe ń lọ ra materials lẹ́kọ̀ọ́ yẹn ṣé mo lọ ṣeré ni kó ṣe pé ṣẹ́ni ṣé ìwọ gbọ́ pé ọ̀nà fún òun lọ́nà ọ̀run ni so wọ́n bá mi sọ gbogbo rubbish tó ń sọ lẹ́nu yẹn john torí tọ́lọ́ mo kàn fẹ́ bí ẹ jọ màmá tó ń sọ pé kí n wá lọ yọjú sí tí mo bá lọ sọ́dọ̀ màmá bó ti jẹ́ pé inú Òṣogbo kan náà láàjọ wáyé mi ní wọ mọ́tò àbí kí n gbọ́kadà tí mo bá gbọ́kadà yẹn o ọlọ́kadà tó bá gbé mi lọ jọ sí mi ní fún lówó òkúta ní kí n kó fún tí mo bá dẹ̀ délé tí mo bá délé ọ̀dọ̀ yín tí mo rí màmá tán tí mo ṣe gbá tán o so mo ní sọ wípé mọ́mí o ẹ̀jọ̀ o ẹ bá fi lè ra nǹkan o so iṣẹ́ tí mo ń ṣe yìí kò ń ṣe díẹ̀ náà ni màá ti rí gbogbo nǹkan tí mo ń sọ yìí sọ fún mọ́mí pé tó bá di next week máa rí wọn. ṣó ti wá dìjà nìyẹn. orí ń fọ́ mi ó ń dòrò mú mi gbogbo nǹkan tó ń sọ yẹn ó ń rún mi nínú o ti bá jẹ́ kí n wà confused o fẹ́ jẹ́ kí n fẹ́ pàṣẹ tí mo ń ṣe jẹ́ ni. Abalẹ́tù. sà. o orun mú mi sọ fún pé kó sún sẹ́yìn pé tí àyẹn kó sún sẹ́yìn jọ́ tó ìtọ́lọ́. ọ̀gá ìyàwó yín mà ni wọ́n. ṣe orí ẹ pé sá ìnísà town hall láti ṣe wedding àbí ṣe ìlú yìí láti ṣe wedding ìwọ ni best man. ẹ má bínú ẹ jọ ẹ bá mi sún sẹ́yìn díẹ̀ ẹ jọ. so kémi sún sẹ́yìn kí n sún sẹ́yìn. ilé mi ti ń ṣiṣẹ́ mi ẹ má bínú mo ti fẹ́ fi lọ. ẹ ṣe o. Bọ́dé Bọ́dé báwo ni ó ti bí boy ó ga o Bọ́dé ó ga o. ó ga o family yẹn ìwọ ni mo rí báyìí. ó ti pẹ́ gan láti gba school. àbí aṣáà máa change. you have become a big boy. anyway kí ló wá ṣe ń bì báyìí. ṣọ́ọ̀bù ọkọ mi nìyẹn. really. ọkọ mi ló ránṣọ ń bẹ̀ yẹn. okay anyway ṣá mi kúkú ní nọ́mbà ẹ̀ mọ́ fún mi ní nọ́mbà ẹ̀ so get a lè máa sọ̀rọ̀. okay. okay bí ìgbà wo mo lè pè ẹ́. anytime o free láti pè mí anytime. má wọrí màá kí ẹ lálẹ́ ń gbà yẹn. okay mama expect kọ́lẹ̀. family ẹ̀yìn. Bọ́dé. okay all right. so take care ṣùgbọ́n. take care bye. Padà síbẹ̀ jọ níbo ni ìpàdé asínwín àti ẹni tó ń tajà. ṣé Bọ̀dé ọ̀rẹ́ mi ni Bọ̀dé. ọ̀rẹ́ ni Bọ̀dé ọ̀rẹ́ in my presence lè ti ń ṣe bí gbogbo wèrè orí burúkú tẹ̀ ṣe yẹn ọ̀rẹ́ ẹni ló ń dì mọ́ kò sí respect kankan fún mi mọ́ rárá. ọ̀rẹ́ àti kékeré lèmi àti bòdájọ́ law school ni náà ó ti pẹ́ tí mo ti rí Bọ̀dé last gbọ́dọ̀ dé rí wa so that's why mo. láyéláyé tí mo bá ń bínú wọn máa pe Gbénga orí ẹ dàrú. kò tí ì tó yẹn náà Gbénga. Gbénga kọ́ gbé mi sán lẹ́nu kí ni gbogbo orí burúkú tó ń sọ lẹ́nu yẹn. kò tí ì tó yẹn náà. kò tí ì tó kọ́ yẹ kí n gbẹ táàmì yẹ kí n ya wèrè. so kò tí ì tó gbogbo nǹkan tèmi sọ ni òun dì mọ́ lòun ọ̀gì ṣé wọ́n ọ̀gì tèmi bẹ́ẹ̀ yẹn rí ṣáàjọ ọ̀gì ló ń dì mọ́ ẹ tó ti bá wà ẹ gòkè sí bíbá gòkè sí bí àpò ìyá rẹ. ọ̀rẹ́ mi lásán ni. ọ̀rẹ́ mi lásán ni gbẹgẹ ọjọ́. òun tí lè má tilé ìyàwó ẹ̀ pa. bóyá máa ń ṣe ìyẹn mú ìyàwó tó ń bá aṣọ fún un. kó ṣe nílò náà ṣe. àmì o tí ẹ pọ̀. ẹ kúrò àlẹ́ wọlé wálé ṣe Gbénga tó ń sọ ni. bẹ́ẹ̀ ni mà Gbénga ni. ọ̀rọ̀ rẹ̀ mà àwọn Gbénga ọkọ lè ní Ayọ̀mídé lórúkọ tèmi ṣe rí ó kàn jẹ́ pé Gbénga jẹ́ ọkàn tí ó máa ń bí ìṣe gan kí n ráyè rárá bẹ́ẹ̀ ni ìṣọ́pọ̀ sáré gbèmí kan dìde ni láti wá dúró fún kò dé gbọ́dọ̀ pè mí kí n má sáré wá èdè tó fi mọ́ fi wá ń bí i nìyẹn. lọ́rọ̀ kan ṣá kò ní lè ráyè wá iṣẹ́ ò ní jẹ́. mọ́mí ṣé Gbénga lẹ pé tẹ́ ẹ̀ fi dá lálẹ́ ó máa ń bízì gan ma tí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó máa ń ránṣẹ́ fáwọn senators governors lọ́balọ́ba níjòyè kò lè ráyè àmọ́ ṣe wo ṣe ti rí mi báyìí ẹ ti rí Gbénga
bẹ́ẹ̀ ni tẹ́ bá rí Gbénga ìtìrẹ́ mi ọ̀rẹ́ tímọ́tímọ́ làwa méjèèjì. wọ́n sọ fún sẹ́nitọ̀ wọ́n rán fún bá wọ́n rán fún lùyì bẹ́ẹ̀ ló rán fún lórí láàfin. bẹ́ẹ̀ni in short rán mi létí jẹ́ ká gba measurement mọ́ mi dání kan lè ránṣọ fún wa. lọ́rọ̀ kan ṣá iṣẹ́ yìí ò lè jẹ́ kó ráyè yọjú sílé àná. bẹ́ẹ̀ ni mà ṣe mọ̀ pé iṣẹ́ ẹni níbi iṣẹ́ ẹni láti mọ̀ ní lọ́lẹ̀ ṣe rí ọkùnrin tó bá ṣiṣẹ́ déédéé òun náà ló lè lóun fẹ́ níyàwó ló lè tọ́jú ìyàwó tọ́jú ọmọ ìdí iṣẹ́ ló wà but at this point ó dà pé èmi náà tó rí nǹkan kan dìmú náà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mà. ẹ ṣe ẹ̀dùn olúbọ̀dà akẹ́kọ̀ọ́ ò múra síṣẹ́ ẹ lè tọ́jú obìnrin ọ̀nà ṣe ráyè wá. rárá máa kì í ṣe bẹ́ẹ̀ ṣe rí at this point mà èmi gan ti ń wò wípé màá ní láti bá yín sọ̀rọ̀ nítorí ẹ má jìnnà sí arábìnrin yìí tó jọ ọmọ yín ìṣòwò tí Gbénga ṣe ń tì tẹ inú yín gan ò ní dùn tẹ́ ẹ bá rí tó ṣe máa ń tì tiẹ̀ ẹyẹ gan ò ní láìkí ẹ̀ ó jẹ́ ra nǹkan tí mi gbọ́dọ̀ sọ fún yín torí ẹ̀yin lẹ bí gbogbo wa ṣé ń gbọ́ ẹ ní láti súnmọ́ wa ẹ ní láti máa bìẹ̀ wọ́n wò kì í ṣe tíyẹn ṣe ń tì tó obìnrin èmi náà ṣàléyàn tí mò ń fẹ́ mi ì lẹ́ ń tì tẹ́ bẹ́ẹ̀ ẹ ní láti bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá tẹ́ ẹ jẹ́ sí wa. ó tó bẹ̀rẹ̀ ó tó ṣẹ́rí ibi tẹ́ ẹ bá dé ibi tẹ́ ẹ sọ́ di etí yé mi ibi tẹ́ ẹ sọ́ di etí yé mi àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọdúnrún tó bá dé inú àdúgbò alátúnṣe báyìí òun ló máa túnṣe. Gbénga ṣe bí wọn mo ti ń bá sọ̀rọ̀ látẹ̀kọ̀ dá mi lóhùn náà owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ pé kò fún mi ńkọ́. Ṣọlá fún mi ó yẹ kó understand gbogbo nǹkan tí mò ń sọ fún yín náà ṣé mo máa ń ṣe báyìí tẹ́lẹ̀ ni but this time kò sówó kankan lọ́wọ́ mi tó bá wà lọ́wọ́ mi máa fún ẹ̀ jọ́n torí tọ́ lọ́nà ó yẹ kó understand mi náà. bọ́n mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mo ní ìdówó yìí náà àbí mo ò sọ fún ẹ ni wo tó bá ṣe wọ̀nyẹn kó ṣe o máa gbówó yẹn kí tó kúrò níbí báyìí. ó dẹ̀ jọ́n torí tọ́ lọ́nà mi ní mi fún ẹ but kò ń ṣe ni máa fún ẹ but owó tó wà lẹ́sìn kò lè tó nǹkan kò ràn nǹkan tó ń béèrè lọ́wọ́ mi àbí kí n kó fún ẹ bẹ́ẹ̀ iye tó bá wà lọ́wọ́ mi kí n kó fún ẹ. ó kí ni fún mi bẹ́ẹ̀ ó máa pé kí tó kún mi báyìí ó sọ fún ẹ náà wá ṣe wọn ẹ kó ṣe rí mo kí ẹ. Àgàlẹ́tù. Sá. Èló ni gbogbo tó wà lọ́wọ́ ẹ. Ẹ jẹ́ ká sáré check. $3,500. Checking Bamiku. Sá. Mo ní kó kó fún mi. Sá, n tó ṣẹlẹ̀ ni pé owó iṣẹ́ aṣọ Michael tí a fi bá kó iṣẹ́ síbẹ̀ àti ìsanwó yẹn. Tí mo bá dẹ̀ kó yìí fún yín kò síbi tá a ti máa rówó san fún ẹni tó kó iṣẹ́ sí aṣọ yẹn. Àgbàlẹ̀tù. Ìjọ́ wo ni gbogbo eléyìí bẹ̀rẹ̀ sí ẹ? Ìwọ ló fẹ́ sọ fún mi bí mo ṣe fẹ́ náwó iṣẹ́ tí mò ń ṣe fúnra mi ni. Ṣé orúkọ títí tiẹ̀ òun ló fi lọ kó iṣẹ́ sásọ lọ́dọ̀ ẹni tó ń bá wa ṣiṣẹ́ sásọ ni àbí orúkọ tèmi? Ṣé o ti ní ṣọ́ọ̀bù fashion designer àti tẹ̀tẹ̀lẹ̀ àbó ti ṣe freedom ni? Kó o ṣe lọ́wọ́ mò ń kó ṣe lọ́wọ́ mo mú ẹbí gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ pé bóyá kíní kankan ó dẹ̀ wá tí wọ́n máa ṣe jura ẹ lọ. Ẹ yá kó yẹn fún mi. Wọ́n wà máa jáde wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa question mi. Kí ni gbogbo rọ́bìṣì yẹn? Máa sọ̀rọ̀ máa question mi. Ṣé nǹkan tí mo fẹ́ lò fi ṣé kò wà very important? Àbí ojú ẹ̀fọ́ ni àbí tí ẹ di? Ṣọlá fún mi. Ìwọ náà rí i pé gbogbo nǹkan tó wà lẹ́yìn sí pé kò tó nǹkan rárá. 3,500 naira ṣé wàá bá mi manage ilé. Manage kẹ́mi ó sọ fún mi pé wọ́n yẹn máa pé kí tó kúrò níbí báyìí ó sì tó kàn mí o wọ́n ṣe wọn kó ṣe wa kí èmi ṣàtìgbówó kìtì lọ́ntì. Ìwọ náà gbọ́ gbogbo nǹkan tí ọmọ yìí sọ ń sìn náà ó rò pé owó ilé yìí gan kò ń ṣe pé bóyá owó kan tó jẹ́ pé ó free lọ́wọ́ wa bẹ́yẹn a máa sanwó ẹni tó bá pàṣọ nínú ẹ̀ gan but still mo wòye pé kí n fojú overlook ẹ̀ pé Ọlọ́run yìí máa ṣe mí but gbowó yìí lọ́wọ́ mi náà ó dẹ̀ gbà lọ́wọ́ mi. ó máa pé kí tó kún mi báyìí ó sọ fún ẹ̀ náà. máa sọ̀rọ̀ báyìí náà máa sọ̀rọ̀ báyìí náà wọ́n sọ pé òkè ẹ̀ máa sọ̀rọ̀ báyìí náà at least ó yẹ kí wọn náà tẹ máa yin mi because tí mo ń ṣe kì í ṣe pé kínní náà
ìwọ náà wò ó sìn sórí owó ilé owó ojú àjọ ni mo ti jẹ mẹ́ta 500 naira la máa ń dá everyday jẹ́ wípé bóyá rí ní kí n rú àjọ yẹn because at the end of the day èmi náà ni màá gbà tí n bá dé gbà àtàwọn méjèèjì náà ló máa jẹ. mo kówó fún ìdarí lọ́kàn mi pẹ̀lú owó àjọ. ọ̀la mo wà náà ṣé tí wọ́n á lọ nìyẹn. kí ni mo tún dúró ṣe. fún mi ni ìwọ ni náà. ní máa fàyè mi pìtàn èyí pìtàn lórúkọ mi o ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ máa gbọ́ ohun tó kọjú sẹ́lòmíràn ẹ̀yìn máa ló kọ sẹ́lòmíràn Èdùmàrè jẹ́ ń pìtàn rere fèyí pìtàn lórúkọ mi. Gbénga mò ń kí ẹ náà. ní máa fàyè mi pìtàn. Gbénga ṣó fẹ́ dáhùn ni. kí ni gan òun kí mi mo ti ṣe báyìí ṣé mi tí kí ẹ ni. bó o dáhùn náà kò ń mirí bó o mirí báyìí ṣó bóyá wàá dé la inú ẹ wàá fi sọ̀rọ̀. ṣé gbogbo wa èèyàn má sọ wo ọmọ nǹkan tó ń pè ní gestures ni ṣé o mọ̀ pé kí n ṣe gbogbo ìgbà ní kọ̀ọ̀kan máa lanu sọ̀rọ̀ tó bá kí n mo lè ṣe báyìí ṣé òun sọ ọmọ Yorùbá ni mo lè fọwọ́ sọ̀rọ̀ mo lè fẹ́ anything tó bá wù mí sọ̀rọ̀. bó kí ló dé tó yẹ pé gbogbo nǹkan ti ìjà bí ìjà ló máa ń ṣe ẹ́. kí ni gbogbo orí burúkú yẹn ọdẹ máa. ókè o owó tó ní kí wọ́n gbà ni mo wá fún owó oògùn mọ́ mi. kí ni gbogbo rọ́bìsì yẹn náà ṣé mi ní dókítà ni ṣé èmi ní dókítà ni mọ́mí sick yes fine wọ́n sick ọlọ́run máa mú wọn lára mo promise ẹ pé màá fún wọn lówó fine o ti dé lẹ́yìn sí kò sówó àgbálẹ̀tù ṣé alówó kankan lẹ̀. àlówó kankan o ẹ ti mo sọ gbogbo 3,500 tó wà lọ́wọ́ mi náà lẹ́kọ́ fún girlfriend ní tọ́sẹ̀ kúrò mi báyìí nìyí mo dẹ̀ sọ fún mi pé ó yẹ ká yọ owó tá a fi kó iṣẹ́ sí aṣọ Michael nínú ẹ̀ ẹni kí n kó yẹn wẹ̀ dẹ̀ ti kó fún girlfriend ní wọ́n dẹ̀ ti kó lọ. kí ni gbogbo rọ́bìsì yẹn ṣé nǹkan tí mo ń bí ẹ léèrè nìyẹn simple question simple answer to it. so Gbénga ìwọ ní owó lọ́wọ́ òun kó fún girlfriend ó kówó fún girlfriend Gbénga bó Gbénga kí ni mo fi deserve gbogbo nǹkan tó ń ṣe fún mi iná. nítorí wo bá bẹ̀rẹ̀ ti kán wo bá bẹ̀rẹ̀ ti kán torí pọ̀ ní wo bá bẹ̀rẹ̀ ti kán ṣé mi ni mo fún abẹ́rẹ́ wo bí abẹ́rẹ́ ti kán. Gbénga kí ló yẹ ká ṣe sí báyìí. ká ṣe sí kíni. ṣe sóyún inú mi of course. ìwọ náà gbọ́ irú foolish question tó ń bí mi léèrè foolish question ní mi ló bí mi léèrè kílẹ̀ ká tètè tẹ̀yìn ìní náà nǹkan tó ń bí mi léèrè ìwọ ni kò lọ wá ọgbọ́n dá sọ́ra rẹ̀ òkú ṣètò kan. so ìwọ mọ nǹkan tá a lè ṣe sí ti ẹ̀gbọ́n náà ṣé mo kéré láti bímọ ni ṣé mo ti kéré jù ni ìwọ náà wo àbí ìwọ náà ti kéré jù ìwọ náà wo age ẹ̀ ń sìn well a fool has forty is a fool forever tó bá rò bóyá o kéré sí o kéré. ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu máa gbọ́ rubbish tó ń sọ èfè ìlà tẹ́tẹ́ èfè ìtàyà ìfà ṣé mi lè sọ yẹn fún òun fóyìnbó pé òye fèmí a fool at 40 is a fool forever wò ó jẹ́ kí n sọ kíní kan fún ẹ máa rí bóyá nítorí pé wọ́n ti pè mí papa d ní gbogbo bàfò wọ́n pè mí papa d ní Òṣogbo bíbá iná wọ́n pè mí papa d ní Ògèrè wọ́n pè mí papa d Èkó wọ́n pè mí papa d. nítorí pé mo mọṣẹ́ ọwọ́ mi ṣe ni mẹ́rin náà fi ń pè mí ní papa d papa tó ń fi sí ẹ̀gbọ́n máa di papa pé bóyá mo ti tó bímọ náà sọ ẹ o. no papa tèmi wọ́n kàn fi ń tú àfọ̀ mi pé àwọn ilé ìwọ̀n ràn sọ tó ti yẹ ẹ̀sìn kò ṣe lè tó kàn mí lọ wá solutions ọ̀rọ̀ ààrẹ mi mọ̀ ń pa ẹ̀. tó bá jẹ́ kí táìmù tí mo wá ṣe tán kan tó wáyé pé mo fẹ́ bímọ tó bá jẹ́ kó easy fún mi ní kájọ ní contract pé ok wàá bímọ fún mi mo dẹ̀ máa sanwó fún ẹ lẹ́yìn pé à ń ṣe ìyàwó à ń sọkọ yẹn gbogbo rọ́bìsì tó wà ní gbogbo thinking yẹn ọmọ fẹ́dà ó máa dá kó delete ẹ o. kémi lè settle ara tèmi well for your information tí bá máa fi padà wá kí ẹ mo máa gbọ́ mo wá kí ẹ ni. so for your own information too tí ó bá di next time tí mo fẹ́ rí ẹ jẹ́ kí everything kò ti prep kí n má gbọ́ nǹkan kan pa ẹ mọ́ so ti ń yé. so nǹkan tó ń sọ fún mi ni pé kí lọ yọ oyún inú mi kí lọ ṣe oyún inú mi ló sọ fún mi. o ti máa wé ṣù ní ìmọ̀ bó jábàá yìí náà ó lè ń ṣe bí àsun sí tí wọ́n ti rẹran ìwúrẹ́ tó ń sùn
tí ò lọ́pọ̀lọ́ lórí fún ọmọ kan kò ṣẹ̀ṣẹ̀ àmì ìwọ̀n kó já gan tó bá ti di tán ní ìròyìn tó fẹ́ wá gbà bá dìgbà mi tó fẹ́ wá bí jẹ́ kí everything kó ti kúrò mẹ́tò ti gbọ́. kó ti kúrò bẹ́ẹ̀. mi ìráyè ìjọ láàárọ̀ ìjọ tó lè tọ́lọ àmọ́ ìyá àwọn èèyàn kan fẹ́ ṣiṣẹ́ fún ẹ̀sẹ̀ fẹ́ gbà sọ́mọ pàpà dì tó bá dẹ̀ ń bá gbogbo ilé ètò òkú sílẹ̀ yìí kò ní ìsìn kan jọ máa lọ. kí mi máa lọ. kí máa lọ. gbéga kí máa lọ. kí ló ṣe é kí ló ṣe é ẹ gbà mí yé bàmí lè sọ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ kí o bọ̀ bá mi wò ó yé ẹ jẹ yé bá mi wò ó ẹ̀jẹ̀ ló dá sọ̀rọ̀ yé bàmí lè sọ̀rọ̀ ayé mi o ayé mi o ayé mi o má ṣe báyìí ayé mi o má ṣe báyìí. ọkọ mi pa mí lẹ́rìn ó padà pa mí lẹ́kùn ni. òótọ́ ni ìyá fèyí pìtàn àmọ́ ẹ̀rù ń bà mí ìgbéyàwó ipò ẹlẹgẹ́ ni ibi tẹ́ ń tì mí lọ yìí ipò ẹlẹgẹ́ ni. o nítòótọ́ ìgbéyàwó jẹ́pọ̀ ẹlẹgẹ́ èmi ni mo bí ẹ mi ìdẹ̀ lè filẹ̀kùn bó ẹlẹ́yìn ẹsẹ̀ ṣó wá rí ipò tèmi ń tiẹ̀ lọ yìí ebi tí ògo ló jẹ́ fún ẹ ipò rere ló jẹ́ fún ẹ o dẹ̀ ní kábàámọ̀ aburú ń bẹ èmi mọ̀ pé dájúdájú ayọ̀ nígbẹ̀yìn ẹ̀ ò jẹ́ ń bẹ́ẹ̀ àdúrà ló máa padà ṣe fún mi ṣé bí gbogbo ohun tójú mi rí lórí ọ̀rọ̀ Pamílẹ́rìn ni mo ti sọ pé láyé láyé ọmọ mi kan kò ní fẹ́ síngù àfi ẹni tó bá níyàwó. ẹ wo mi ò kúkú ṣe fáàrí àmọ́ tèmi yé mi mo fẹ́ kí ẹ fún mi ní time díẹ̀ kí n lọ rò. ẹ mo fún ẹ láyè láti lọ rò ó àmọ́ èmi mọ̀ pé ìpadàbọ̀ àti wá fún mi lésì ẹ̀ ohun tó tẹ́ mi lọ́rùn ló máa ṣe o ò ní kọ̀rọ̀ sí mi lẹ́nu. àǹtí Òṣogbo náà ń pe bí o òru náà ń jalè ọ̀sán gọ́gọ́ làwọn ilé tún ń jalè tọ̀sán tòru wọn ọjà gbádùn kí ló dé a lè fẹ̀dọ̀ lórí òróró nínú ìlú wa. àmọ́rú wọn ẹ fi ilẹ̀. ó lè ní o a lè fi lọ a máa pa ni. àǹtí ẹjọ́ ẹ bá mi bẹ̀bẹ̀ ebi ló ń pa mí ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n mò ń ṣọlẹ̀. kẹ́yìn bá pẹ́ kò ní ìdẹ́kun ìwà àbàjẹ́ yẹn ń wù àwọn ní kò ní ìdẹ́kun a máa ṣe é yín ẹ jẹ́ kó má lọ lé ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kó má lọ. ká fi tàyín sílẹ̀ àrèfélè sílẹ̀. lọ́lẹ̀ bo mẹ́ta ni wọ́n ẹyẹ ọkọ̀ tó kù tá a rí mu lélẹ̀ ẹ paramapa ṣé o ló ń lọ. ikú ni tààrà. akéèjé kó má lọ. kájé kó máa lọlé. ọmọkùnrin. kíta ni máa lọlé. wọ́n ní ẹ filẹ̀ ẹ filẹ̀ dìde máa lọlé. ẹ ṣí ọ ẹ jẹ́ kó má lọ. dìde máa lọ. dìde. wọ́n ní dídé jàrá. dìde máa lọ. ire o ẹkùn máa ń kọ́kọ́. a ti ṣe tiwa náà lè ṣe ẹjọ́ ara yín ló jẹ́. wọ́n ní ó máa lọ ẹjọ́ ó máa lọ. Bámidélé níbo ló sún ọ kí ló ṣe é.
Bámidélé. 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 Tọ́lá wà lẹ́ ìyá tó jí ara lẹ́. Bámidélé. Bámidélé. Oníkálukú ló ní tàn tirẹ̀ láti ìpàláyé. Ìtàn mi dọ́wọ́ rẹ̀ Elédùmarè jọ̀ọ́ abẹ́ o. Kí n má bá wọn pàtàn burúkú, kí n má bá wọn pàtàn bànújẹ́ láyé. Ìgbà mi dọ́wọ́ rẹ̀ Elédùmarè kí n má rago jẹun. Kí n má jẹ́jẹ́ rírí, kí n má ṣiṣẹ́ bí erin má jẹ́jẹ́ rírí láyé. Ọlọ́run ọba jọ̀ọ́, ayé mi jọ̀wọ́ rẹ̀ mo bẹ̀ ọ́. Ikú dóró. Ikú mà ṣe. Ẹ̀gbọ́n Santana, ẹ pẹ̀lẹ́. Àwọn tó kọ àdìrú dìgbà fún yín, a ní rírú ẹ̀ mọ́. Ọmọ ológun apẹ̀rán. Ọmọ ọlọ́rọ̀ agogo. Àsìgbà lọ́nà tó mú. Ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù ló mú. Kọ́ máa mú lọ délé. Àgùntàn tó sọnù ló mú. Kọ́ máa mú lọ. Mọ́mì tún jí. Ẹ bá mọ́mì Bámidélé sọ̀rọ̀. Ẹkún tó ń sùn yìí ti pọ̀ jù. Kọ́ má sunkún mọ́, kó má sùn dá nǹkan mí sí wọn lára. Ìyá Túnjí, ó rí pé mo ti ṣòwò ṣọ́ọ̀tì. Mo ti ṣọ́ọ̀tì. Délé o. Mọ́mì Bámidélé, ẹ má sunkún mọ́. Ọlọ́run á ṣe ètò dáa. Jọjú. Jọjú. Mo fẹ́ fi rọ́pò ẹgbẹ́ báyìí. Ẹ̀rí pé tèmi ti bá bí báyìí. Àwọn tó kọ àdìrú dìgbà fún yín. Ẹkún tẹ̀sán ti pọ̀ jù. Àwọn tó kọ aṣọjọ́ fún yín. Kí má bá wọn kúkú ọ̀wọ̀wọ̀. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ Ọlọ́run. Kí fàyè mi pín tán. Kí má fàyè mi pín tán. Fèyí pìtàn lórúkọ mi o, ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ máa gbọ́. Ohun tó kọjú sẹ́lòmíràn, ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn. Èdùmàrè jẹ́ ń pìtàn rere, fèyí pìtàn lórúkọ mi. Kì í fàyè mi pìtàn, kì í má fàyè mi. Ọ̀gá, for quite some time now, ó ti ń ru mí níkùn láti béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Nítòótọ́ ní gbogbo ìgbà lẹ máa ń sọ fún wa pé ẹ̀yin kọ́ lẹ ní ilé iṣẹ́ yìí. A dẹ̀ wo gbogbo document pẹ̀lú gbogbo transaction náà, a rí i pé tòótọ́ ẹ̀yin kọ́ lẹ ní. Ìgbà wo ni CEO ilé iṣẹ́ yìí gangan máa dé? Torí ó wu gbogbo àwa staff láti mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa ń ròyìn wọn pé wọ́n nice gan. I see. That's a very good question. You see, mo ti ń expect irú question báyìí tipẹ́tipẹ́. Kéèyàn kan bí mi, especially you, but inú mi má dùn kó bí mi ní question yìí lónìí, and I will answer you. The CEO of this company, you know, takuntakun ni, ó wà lájò ni. Àjò tó dẹ̀ wà yẹn kì í ṣe kún ṣeré bẹ́ẹ̀, òun náà ń ṣiṣẹ́ takuntakun láti lè mójútó ilé iṣẹ́ yìí àti iléeṣẹ́ tó wà lọ́hùn ni. So very soon ó yẹ kó kàn wá lára. Òun náà máa dé, ẹ máa mọ̀ ọ́, ẹ̀rí gbìyànjú tó dá náà lòun náà. It's alright. Any other thing? No sir, no sir. Ẹ ṣáà ṣiṣẹ́ ní iṣẹ́. Everything. Ó dé orí pé everything wà okay. Èyí wà ní.
mo dàgbà sínú wàhálà omi ìpọ́jú ni wọ́n fi tọ́jú mi mo tún fi ìpọ́jú ṣeṣẹ́ ọjọ́ mi kí wá ní ìdùnnú mi nígbà tí n bá ní mo fẹ́ wọlé lórogún lọ. èyí pè tán kò sígbà tó bá ń bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ báyìí wọ́n máa ń wọnú ọkùnrin mi lọ nígbè pẹ̀lú ṣàmù wo mi ò fẹ́ fàyè síyàwó. ha ọkùnrin ẹja ṣàgbèrè ó dẹran bú àkàlà ṣàfihàn ó dé iye àbùkù ìràwọ̀ òkè tó ṣoge rọ́ kò má tó ṣùpá ìgbà wo ni mi ò wá ní dán àlòpàtì bíi tàwọn ìyáálé mi. máa ronú bẹ́ẹ̀ yẹn sórí iṣẹ́ obìnrin ló máa ń jẹ́ ká mọ ipò ẹ̀ láwùjọ títí lọ́jọ́ ogbó ni màá fi nífẹ̀ẹ́. ẹ wo mi ò lè ṣe é ojú tó ń dán lónìí kò ní pẹ́ ń jọ ìdí tí a so lẹ̀kẹ̀ sí ilẹ̀ ni yóò fi jẹ kí ni lágbájá fẹ́ ṣe òwe aṣiwèrè ni mi ò lè wá fi ìrònú aláya púpọ̀ dá ẹ̀sán sọ àgàrà tèmi. bó ṣe ń sọ̀rọ̀ yẹn bíi pé wọ́n fa kankan kúrò lára mi ní tó bá ṣe o. kò lè tó yẹn àmọ́ kò tiẹ̀ ti ọkàn mi wá rárá ó dẹ̀ wù mí kí n tẹ̀lé ìfẹ́ ọkàn mi ẹ má bínú. bébí tán ọmọkùnrin ṣì wà wó máa tọ́jú ẹ̀ má bójú bírí sọ pé wò ó ọ̀rọ̀ yóò kàn yí ẹ dáadáa ni o. Mẹ́rẹ̀ dá o ẹgbẹ́rún lábẹ́ dá sí báyìí. ọ̀pọ̀ ẹlòmíràn wá ṣiṣẹ́ bí erin wá jẹjẹ ìrírí láyé iṣẹ́ láàárín ìṣòwò Elédùmarè máa gbé ìbàdàn wá ṣiṣẹ́ 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 wá ṣiṣẹ́ jẹ́ owó jẹun wá ṣiṣẹ́ láti jẹ́ máa rí wọ́n ní sí àbáyọ. Hello there. Hey, Jaro. My shirt. Okay. Set plate then on. I got some problem. Today break ready. My turn very soon. Jaro, ṣé mo kó ní kókó. All right. Later then. Bro, kẹ́ ń bolo sùn lọ. Ṣé bí lecture la sọ pé à ń lọ. Ṣé mo ti sọ fún ẹ kò ní lọ lecture ọ̀tọ̀ níbi tó máa gbà lọ ṣé mi sọ fún ẹ. Mo sì gbọ́ lecture nítorí ẹ̀ náà yẹn lọ lecture náà ni. Fọwọ́ gbọ́ngàn ní ṣẹ́gbẹ́ ọ̀hún mi máa jọ ìwọ níbi tó ẹ̀bẹ̀ ni mo bẹ̀ Ọlọ́run kí n fàyè mi pìtàn rere o kí n fàyè mi pìtàn rere láyé kí n má bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ Ọlọ́run kí n fàyè mi pìtàn kí n má fàyè mi pìtàn fèyí pìtàn lórúkọ mi o ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ máa gbọ́ ohun tó kọjú sẹ́lòmíràn ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn Èdùmàrè jẹ́ ìpìtàn rere fèyí pìtàn lórúkọ mi. ẹ má wàá pẹ́ because mi ò fún yín much time tí dókítà bá dé nsìn èmi làwọn máa sọ̀rọ̀ sí ẹ jọ. ẹ ṣe Rónkẹ́ mo dẹ̀ kìlọ̀ fún ẹ títí tí o ò gbọ́ ṣọ́ra yẹ ẹ báyìí. jẹ́jọ́ mi wá ní ẹjọ́ mi kọ́ ẹjọ́ táwa ní kí ló sún yín níbẹ̀ torí ẹ̀ sọ pé ẹjọ́ yín kọ́ ẹjọ́ táwa ní. Jọjú dà. kò sí ilé. ara tí mo sọ ni mo fẹ́ ṣe ìpàdé ẹbí mi sìn Jọjú jáde ṣé kò yẹ kó wà mí. bàbá Túnjí òun ló máa pè pàdé mọ̀lẹ́bí tèmi fi rán ọmọ ńṣẹ́ láàárọ̀ bóyá kádẹ́ẹ̀sì dápàdé dúró náà kó fi dé. ẹ máa jíṣẹ́ fún tó bá dé. ẹ wo ni mo fẹ́ sọ fún yín ni pé mi lè fúyẹ́ kí n sọ pé mo wúwo apá ló ń dẹ̀ ń pa mí lọ yìí. kò lè wá déédéé kọ̀ yìí kú nítorí pé kínní. ẹ wo ibi tí ẹdẹ dúró náà lẹdẹ dúró tó lọ skul kó yá wá bó ṣe máa yanjú ààrẹ ẹni tó ẹyẹ obìnrin náà tẹ̀tẹ̀ bàlágà ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe ra yín ẹni tó ń kọ́ṣẹ́ náà kó náà kọ́ṣẹ́ kó yanjú ẹ o
torí mo ṣe wà kò tiẹ̀ sí nǹkan kan mọ́ ẹ lè pa mí jọ. ẹ wo ibi tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lọ yìí ò yé mi o mi ò lè sọ bóyá ó yé àwọn ọ̀bọ èmi kò yé mi ẹ gbàtẹ́ ní apá pin ẹ̀ lè ṣe nǹkan kan mọ́ àwọn ọmọ tó ń lọ school ṣé kọ́ dúró ní kọ́ má lọ mọ́ kọ́ lọ bẹ̀rẹ̀ sí ń jáde àbáyé tó ń kọ́ṣẹ́ kó má lọ ṣiṣẹ́ mọ́. tí mo sọ kan yẹn mo lẹ́yìn tó ń kọ́ṣẹ́ kó tẹ pamọ́ṣẹ́ kó lè kọ́ṣẹ́ kó jáde kó máa fi iṣẹ́ jẹun ẹni tó bá dẹ̀ lọ skul kó nà wábi tó ti máa sanwó skul ẹ̀. ó da ẹni tó ń kọ́ṣẹ́ tó ń tẹni kó ṣe tó bá free báwo ló ṣe fẹ́ sẹ̀tẹ̀ ọ́. kí ni tèmi àti àníbi tí mo wò. ìyá Túnjí ò ń ṣẹ́ mi ó ń ṣẹ́ mi wàá béèrè pé kí ni ìdí ẹ̀. ìdí tí mo fi ń ṣẹ́yìn. á dà fún ẹ nígbà tó fi máa fẹ́yàwó kìíní tó máa fẹ́yàwó kejì òkè bóyá kí n má lo àwa nítorí wípé ọkọ ẹ ò bẹ́ mi pé kò pé pàdé irú èyí kalẹ̀ pẹ̀lú mi rí bóyá ó ṣeéṣe kó jẹ́ wípé tó bá ti fún mi lára pé ó ṣeéṣe kírú pàdé yìí wáyé níjọ́ iwájú o ọ̀rọ̀ lè má rí bó ti ṣe rí báyìí ó ṣeéṣe ká má jọ rìnrìn àjò torí kò pè mí rúpàdé bẹ́ẹ̀ láti lẹ̀ bóyá ó ti wá pè yẹ bóyá ó pè wọ́ ní rúpàdé báyìí kó o tó fẹ́. kò sí ní tó jọ. kò sí tó jọ ajẹ́ pé wà kó ló ń bá sọ̀rọ̀ ajẹ́ pé gbogbo tó ń sọ yẹn ò sí inú ọ̀rọ̀. ṣé kò tó náà kẹ fọwọ́ kún kò tó láti jẹ́ kẹ fọwọ́ kún. kí sì ẹ̀dẹ̀ ń sọ lẹ́nu tí ò dùn ìran ọkùnrin kọ́ ló ń tọ́jú ẹbí ẹ̀ ni kí lẹ ti ṣe. wo ẹ má dáhùn ilé lóhùn ṣé gbogbo ọgbọ́n tẹ̀yìn ń dá láti bẹ̀ ẹ lè ràn wọn ọmọ yín lọ́wọ́. kò possible báwo ló ṣe máa stop school ọlọ́run máa ní jẹ́ kó gba ká mú nǹkan burúkú ìwọ náà dé accept pé ó lọ sí school mọ́ ó máa jà forí ẹ ni ó ní kálukú ń jà forí ẹ ni tí dájú ẹ bá ti sọ pé àwọn ò lè rán ẹ lọ sí school mọ́ obìnrin ni ẹ náà you are beautiful ó ní gbogbo nǹkan tóbìnrin ni so kí ló wá stop ẹ láti struggle ó ní kálukú ń jà forí ẹ ni mine ọmọ wa jà forí ẹ ni okay èmi tí mo jókòó yìí ṣé mi ò kí ń ṣe student ni ṣé mo kàn jókòó tẹ̀tẹ̀rẹ̀ mọ́tò dẹ́ fò wá bá mi no you have to struggle okay repose ṣorí tó bá débẹ̀ ìwọ̀gàn wàá jẹ́rìí pé rere lolúwa torí pé life ẹ gbọ́dọ̀ change ṣorí by the time tí o bá máa fi kúrò bẹ́ẹ̀ ní àárọ̀ ọ̀la wàá máa kúnlẹ̀ ẹsẹ̀ méjì dúpẹ́ lọ́wọ́ mi ni wàá meet àwọn biggest men not big boys no biggest men yeah as in the movers and the shakers of this town imagine sọ̀rọ̀ jù ọwọ́ ẹ̀jọ̀ nítorí ọlọ́run mú mi débẹ̀ ó ṣe gan ni ó ṣe máa wọ̀. kò síbẹ̀ kò tí tó nǹkan tó máa sún ẹ sí aṣẹ́wó ṣíṣe ìlànà. wo bí tí láìdé báyìí iṣẹ́ mi wà tọmọbìnrin lè ṣe tó máa mówó wálé dẹ̀ sọ fún ẹ o. ò ní sí dókítà ti sọ pé ẹ lè fẹ́ sẹ́yìn méjèèjì rí mọ́ àti mi jọmí lójú ṣé pé mo lè fẹsẹ̀ mi rìn mọ́ àdékè dáàdì tún wà ní critical condition ewu tó ń ṣẹlẹ̀ báyà sí mi. wọ́n ti sọ̀rọ̀ dájú ní bí ìlú jẹ́ ká rẹ̀ tiẹ̀ balẹ̀ nù jọ́ torí ọjọ́ jẹ́ ká rẹ̀ ọlọ́wọ́ gbà mí. ẹ pẹ̀lẹ́ sà kẹ́ẹ̀tì ẹ̀ try láti lo oògùn yìí cause me understand bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o tẹ́ bá lo àti ẹ̀ tún lè relieve yín díẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ try ẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ dìde bó ti ẹ̀ gẹ́ tútù yẹn kẹ́ lù náà ẹ̀ kálàáfíà lè dé báyé yín. ọlárọ́pọ̀ Santana orí òṣìwọ̀n àbí tán ti ń ṣe olórí òṣì Fẹ̀níkúfọ̀láńdé ọ̀sẹ̀ tó kọjá ṣe bórí fífọ́ ni àbí èyí tó kọjá lọ inú rírun ni ọ̀sẹ̀ eléyìí ń sìn òtútù ló gbégun wọn ò ní bọ́m̀bẹ̀ olórí burúkú aṣòṣì máa mọ ẹni tó kì í jírí tó kì í jí kò ègbé ní fúnjọ tí mo pàdé ìwà arákùnrin aṣiyèrè burúkú àwí tó tún lọ fẹ́ yàwó ńlẹ́ o ìyàwó dùn lọ sígi ọkọ tún mi gbé wo ọ̀rọ̀ tiẹ̀ màálù tó gbẹ̀yìn sí Fúlàní ni ṣó ti yẹ ń tíyàwó ṣe tá a mọ̀ ọ́ ṣe báyà méjì ló dé báàbí ìyá Túnjí dà torí ó ti palẹ̀ rẹ̀ mọ́ ó ti lọ́ngbà tí òrà yí òṣì ọ̀tọ̀ ní tó bá lọ sí sáìtì ọkọ ló lọ rí mọ́
àwọn aṣòṣì máa mọ̀ gbogbo wo ń tọ́jú ẹ máa rí ìwọ àti ìyá tàbí ìtọ́jú gbogbo oṣù tó kù nínú ayé ẹ báyìí ẹ̀yin lẹ́ máa palẹ̀ mọ́ ṣó ti yí ẹ òpònú ayé ràdà afọ́fún gbẹ̀mọ́ ẹni tí ò béèrè kò tó wọ̀ ìyá túnjídà torí sìn ìyá túnjídà torí lẹ́sìn ó ti fi sílẹ̀ sí di òṣì yín èmi pẹ̀lú ẹ̀gbọ́n tá a jọ bẹ̀rẹ̀ àjò èmi gan fẹ́ tẹ̀síwájú èmi tẹ̀síwájú torí mi ò ráyè orí burúkú mi ò ráyè òṣì mọ́. ẹ̀yin ìjọjú èmi fẹ́ lọ wábi tá a máa gbé torí èmi gangan ti palẹ̀ gbogbo ẹrù mọ́ báyìí kò yẹ mo ń lọ wá ibi tí àjọ máa gbé máa padà wá mú ẹ torí mi ní fiẹ́lẹ̀ mi ní jẹ́ kó tún fojú kan tó kù fún mi ẹgbẹ́ ẹ̀dá báyìí délé ti lọ ó ti fi kú ṣàgbà fún wa ó ti lọ sinmi ẹ̀ máa wá padà wá mú wọn fúnra rẹ̀ pápá ó máa tẹ̀lé mi lọ síbi tájọ máa gbé ó máa kúrò lórí ọ̀bàbọ̀ lórí burúkú yìí olóṣì ó rí wọn. mọ́mì bó kò ń ṣe táìmù yìí ló yẹ kẹ́ máa sọ gbogbo eléyìí ta ló fẹ́ máa tọ́jú dádì nsìn ó sì ẹ̀sùn mi ò dádì kẹ́yìn náà dìde kẹtẹ ló díẹ̀ ní oògùn yìí. kí n má bá wọn pàtàn burúkú kí n má bá wọn pàtàn bànújẹ́ láyé ìgbà mi jọ̀wọ́ rẹ̀ Elédùmarè kí n má rago jẹun kí n má jẹ́jẹ́ rírí kí n má ṣiṣẹ́ bí erin má jẹ́jẹ́ rírí láyé. ìlọ ẹ wọlé mi. comfort. ìlọ kí ló ṣojú yín ó kọrẹ lọ́wọ́ ṣé kò sí. ṣe bá ṣe bí nìyẹn comfort ẹ máa ní láti vacate apartment lè lè sí ọ̀tún kó lè jẹ́ kí àwọn tó kù mọ̀ ọ̀sán àmàlíyà tó kù. kí ló ṣẹlẹ̀ sà ṣáṣẹ ni. oh no sorry ó yẹ kí n ti sọ fún ẹ tẹ́lẹ̀ the CEO of this very company ọ̀gá is no more. kú dìlọ kí ló ṣe wọn ṣọlá accident ni. bí wọ́n ṣe rí nìyẹn. àdẹ̀wárí máa yí for once a kò máa ń gbúrò wọn lásán ni ẹ jẹ́ ká rí wọn sójú àtọ̀ ikú. sorry later. ẹlòmíràn wá ṣiṣẹ́ bí erin wá jẹ̀jẹ̀ ìrírí láyé iṣẹ́ láàrin ìṣòwò Elédùmarè máa gbé bá mi wá ṣiṣẹ́ wá ṣiṣẹ́ wọn rówó jẹun wá ṣiṣẹ́ láti January wọ December wọn ò ní rí nǹkan kan ṣe. kí ló tó fi ní kí n park. a ti fẹ́ dé àdúgbò wa. kò pẹ́ o jọ́nì yẹn gan ti jìnnà jù. bàbá ṣe kankan fún mi torí Ọlọ́run. ṣé mo pé àwọn Yorùbá náà ló máa ń sọ pé tí ó bá nídìí ọmọbìnrin jẹ́ kí wọ́n lù. sure. sórí mo gbọ́ àwọn nǹkan tí má ti ṣe níbẹ̀ yẹn sìn tàbá ti dọ́dọ̀ mọ̀ sí mi jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kó play along pẹ̀lú mi as in má bàa mi argue ara kó kọ̀ corporate nǹkan tí mo ní ìdílọ́wọ́ ẹ̀ ni. kí ló ti fẹ́ bẹ́ẹ̀ argue the ball is in your court it's your village mi ní problem pẹ̀lú ẹ̀ at all. ó ṣe gan ọ̀rẹ́ mi. ṣé mo lè start mọ́tò báyìí. why not. thank God. kí n má bá wọn pàtàn burúkú kí n má bá wọn pàtàn bànújẹ́ láyé ìgbà mi jọ̀wọ́ rẹ̀ Elédùmarè kí n má rago jẹun kí n má jẹ́jẹ́ rírí kí n má ṣiṣẹ́ bí erin má jẹ́jẹ́ rírí láyé Ọlọ́run ọba jọ̀ọ́ ayé mi jọ̀wọ́ rẹ̀ mo bẹ̀ ọ́ kí n fàyè mi pìtàn kí n má fàyè mi pìtàn fèyí pìtàn lórúkọ mi o ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ má gbọ́ ohun tó kọjú sẹ́lòmíràn ẹ̀yìn àwọn ará ẹ̀kọ́ wọn ti dé o ọdún yìí ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ̀túrì ẹ̀wọ̀n ìyá ọlọ́lájà ọmọ ti dé àwọn ará ẹ̀kọ́ ti dé àwọn ọmọ ará ẹ̀kọ́ ti dé. ẹ̀kọ́ àbójú wa. báwo ni ṣe fún dáadáa bó bá lé. dáadáa la wò. ẹ kú àmójúbà wọn ti sọ fún yín fún bọ tẹ́lẹ̀ bá ẹ sọ fún mi n bá ti ṣe n bá ti rórí rò. ó tí o kò sọ fún mi o àbó sọ fún mi bó ń bọ̀. irọ́ o pàjáwìrì ni. ẹ kú mi. rárá mà. kí wàá ní jíjẹ kí ni mímu báyìí kí n mo fẹ́ ṣe fún yín báyìí.
èmi nìyẹn olúwa ṣe. Màámi ẹni tẹ́ ń wo ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ẹni tó wá jẹ́ bí bàbá ẹ̀ òun ni ọ̀gá tí mo bá ṣiṣẹ́ lé bẹ́ẹ̀ ṣe ń wo dáàdì ẹ̀ náìsì gan o èèyàn ni wọ́n kò sí nǹkan tí mo fẹ́ báyìí tí wọ́n ń ṣe fún mi in fact tó yẹ lọ ṣe ní kọ́ mọ́ wọ́n tẹ̀lé mi wá sí abúlé nígbà ká wá wo màámi. ó máa ráàánú gbà á mo ti sọ pé ó máa bá láàánú pàdé gbogbo ìgbà ni ọkọ mi wo bàbá mi ó ṣe mo dúpẹ́ o bá mi dúpẹ́ lọ́wọ́ dádì o ọgbọ́n ni mo ní wọ́n ṣe gan-an ni o. wọ́n náà bá àánú pàdé ẹ ṣe ó jàre àwọn ìdílé àbóòrè. kí wàá la fẹ́ fi sí wọn láyé. mo ti ẹ̀yìn lọ́bẹ̀ díẹ̀ lọ́bẹ̀ díẹ̀. ẹ kọ́kọ́ tẹ̀ wọlé nìṣó. mo kọ́kọ́ lọ rí dá alájẹmọ́sùn tí mo dágbére fún yín pé mo ń lọ tẹ́lẹ̀. àròpọ̀ ẹ láti wá wọlé ẹ̀dẹ̀ wá sọ fún abẹ́yẹn kí ló ṣẹlẹ̀. ó ti di bí bọ́yọ̀. báwo ni àwọn ọmọ mi kọ́. àlàáfíà náà wà. ọlọ́run tó ní wọn náà máa jẹun bẹ́ẹ̀ nìyẹn. gbà. ẹ ṣe gẹ̀ẹ́sà ẹ̀gbọ́n mi mo ṣe jáde láàárọ̀ mo ti béèrè fún more blessing náà ẹ̀rẹ́ tó ti ṣe yẹn náà nìyẹn ẹ ṣe yàn kan ẹ̀kọ́ àlejò màmá. àwa nìyẹn. ẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ ti lọ. mi ò ti lọ kò sí wàhálà. mami àwọn ọmọ ìyá kàfínà ńkọ́. ẹ̀rẹ̀ wo tí ẹ̀yìn wá wọlé lọ́kàn lọ jẹun ẹ̀dì ṣojú. you understand mo mọ̀ pé ó máa ṣe àjòjì sí ẹ ṣó ti yẹ but nǹkan kan ni mo fẹ́ kó mọ̀ pé nǹkan tí mo ṣe ń bẹ̀ lóòótọ́ kò ń ṣe nǹkan tó proper. You don't have to tell me. You don't need to tell me. Nǹkan tó ṣe ń bẹ̀ yẹ kò make sense now. Òun sọ pé mi wọ driver dad mi èmi what's the meaning? For what? Sori mo ṣe ń wò mí mo sọ ọkọ fún ẹ nígbà tá à ń bọ̀ lẹ́ẹ̀kan pé tí ó bá nídìí ọmọbìnrin ò kì í jẹ́ kó. Sure? You said it. nídìílé wa nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ ó ń gbé tábà tí ń ní owó lọ́wọ́ àbí tábà tí ń achieve àwọn èèyàn máa ń kú so ìgbà tó wá di pé èmi náà ọwọ́ mi ti ń jí sówó díẹ̀díẹ̀ ni mọ́ mi pè mí. ta ló wà ní. Mami, dáàdì lásìn síbí yìí. Mo mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. A ní ó máa bọ̀. Ọ̀pọ̀ ẹlòmíràn wá ṣiṣẹ́ bí erin wá jẹ̀jẹ̀ ìrírí láyé. Iṣẹ́ láàárín èso wo. Ọ̀rẹ́ mi bá ń jí ló wà níbí. Mọ́mì, àǹtí mi Ṣìkẹ́mi ló wà níbẹ̀. Kí ló ṣẹlẹ̀ mọ́mì? Kò sí abiyamọ tó lè jí nídìí di àárọ̀ ẹ̀ tó máa gbàgbé àpò kóun fojú mọ sàárì ọ̀hún. Ṣùgbọ́n tó jẹ́ kí n mú ẹ káàkiri bí mo ṣe mú ẹ káàkiri ìkóràn tí mo fẹ́ sọ kó lè wù ẹ́ létí. Rọ́pò nígbà táyé rí mi pé ó dáa fún bàbá ẹ̀ lọ́ fi bàbá ẹ̀ pa mí lẹ́kún. Nígbà tí àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó dáa fún wọn látẹ̀kọ́ tó ń wálé òun náà fi wọ́n lábẹ́ lójú. Rọ́pò kò sí ẹni gbàgbé tó bá rí ló fẹ́ kó parí ó fẹ́ kó jìnnà síbi pátápátá lábúlé jókòó ẹ̀ sẹ́kọ̀ọ́ tó bá dẹ̀ lówó ṣe bí ẹni tó ní ẹ̀kọ̀ọ̀kan ni
torí wípé mo gbàdúrà ìwọ nìkan tó kù lọ́wọ́ mi ọjọ́ gbọ́ mi kí n rọ́mọ sí bí o mi fẹ́ kí n kákùn o fẹ́ kí n kákùn o. mọ́mí mi ò lè jìnnà sí yín ẹ̀yin nìkan ni mo ní mi ò lẹ́nì kankan mọ́mí báwo lè ṣe máa ní jìnnà sí yín ẹ̀wọ̀n mi ò lè jìnnà sí yín kò sí ọ̀rọ̀ tó máa ṣe mí. jìnnà sí mi fi mí lẹ̀ kò sí kókó tó máa ṣe mí o ọlọ́run ti ṣe ẹ̀rọ bá ní sọ̀rọ̀ ti wà máa pè mí lórí aago máa pè ẹ́ bí bá ti gbọ́wọ́ ẹ̀ báyìí àlàáfíà máa dára mi ò fẹ́ kí káàkiri. ẹ wo ọmọ adarí wòrò ẹ wo bó ṣe ń tiraka láti lówó lọ́wọ́ wọ́n ń tiraka láti jọlọ́lá láyé irúfẹ́ lájà. Ogun ìdílé ló mú ẹlòmíràn tó ṣiṣẹ́ tí ó lówó jẹun. Ogun ayé lé Ọlọ́run jọ gbà wá lọ́wọ́ wọn o. Ká má bóníṣẹ́ ṣe láyé Ọlọ́run ọba jọ ìgbà wá dọ̀wọ́ rẹ̀. Ká má bá wọn mọ̀yà láyé Ọlọ́run ọba jọ àbẹ̀ ọ́. Ní arọ́pọ̀ tí ò sí àkọsí kankan. Mo sàṣọ sí ìwọ́rọ̀ mi. Ẹ ṣe ẹ̀ ń bọ̀. Ìgbólẹ̀ yẹn á dé òye ìyọjú sí a. Bó ṣe ń dé náà rí. Wọ́n sì ẹ̀dẹ́ mi ni bí ìyẹn lọ sí mi ní ọ̀nbọ̀. Èmi mọ̀ yẹn ti dé látàná ẹ jẹ́ mọ̀ ni. Ẹ sì yọ ọdún wáyé ṣe bá ọ̀fẹ́ bá ti dé ẹ̀mọ́ rí mi. Bẹ́ẹ̀ bá ti ṣe tán ẹ mọ̀ wá lọ́rọ̀ àsọ̀tì. Lọ sí irú yẹn mọ̀ pẹ̀lú àbí bẹ́ẹ̀ sáà ṣe náà lè dé. Ẹ sáà mọ̀ torí ọ̀rọ̀ ṣe àwọn ẹ̀wá sí gbogbo nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ló máa yọjú sí ọ̀rọ̀ tèmi tẹ̀ máa fẹ́ yọjú sí òun ni mo ṣe máa rọra ń dọ́gbọ́n bí mo ṣe rọra ń dọ́gbọ́n yìí òótọ́ ni o. ẹ wò àmì bí nǹkan tí mo sọ ẹ wò ẹ má yẹ ká pààrọ̀ fún yín Ọlọ́run ti ń gbàdúrà báyìí tó jẹ́ pé ọwọ́ mi ti ń jí sówó ó dẹ̀ ti tásìkò fún mi tí mo fẹ́ fẹ́ yàwó mo wá rántí ọ̀rọ̀ tẹ bá mi sọ lọ́jọ́ sí pé tí n bá yó kí n panu mọ́mì ṣé tí n bá fẹ́ yàwó báyìí sìn tí mo bímọ ṣé màá tún panu fáwọn náà ni ṣé mi ò ní jẹ́ ọmọ kó wà lọ́wọ́ mi ni àbí báwo ìdí nìyẹn tí mo ṣe fẹ́ gbà wọ́n lọ́wọ́ yín mà. owó ti ń lé rọ́pò ọwọ́ ẹ̀ ti ń jí sọ́wọ́ kò wá fẹ́fẹ́ yàwó báyìí. wàhálà ìdí wo rọ́pò bí ọwọ́ ẹ̀ ṣe ń jí sówó yìí má ṣe bí ẹni lówó má ṣe bí ẹni tó lówó rárá wàá wá sọ̀rọ̀ ẹnu bí ó kò lọ sílùú bòmíì kò lọ fẹ́ yàwó ń bẹ̀ Ọlọ́run á bá mi fún ẹ níyàwó gidi sórí owó tó ń dé yẹn rọra mo gbọ́ tó máa dá kó máa ṣe bí ẹni wípé o jẹ tàárọ̀ o rí tọ̀sán jẹ kò sí talẹ́ ìgbé bẹ́ẹ̀ ni kò máa gbé o máa rántí rọ́pò máa rántí dáadáa bọ́ sọ́nà ẹ̀mú bí ó kù má sọ̀rọ̀ tó bá fẹ́ fún I can see pé o ní point because mi lè tún ẹ mo gbogbo nǹkan tó ń ṣe níbẹ̀ yẹn mo ti ń wèé pé kí ni ìtumọ̀ eléyìí you are not from a thespian family ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dramatize níbẹ̀ yẹn ó ti gbogbo nǹkan tó ń ṣe yẹn ó ti ń jẹ́ kí n máa boil mo wèé pé tí n bá ti ń lọ I have to ask you why the action. bísí nìyẹn tí mi ò ṣe lè gbé mọ́tò mi wá síbí lè torí pé àwọn Yorùbá ń sọ pé ikú tó ń pojú bọ̀ ẹni òwe ńlá ló ń pa fún ni àtìgbà tí mọ́mì ti bá mi sọ̀rọ̀ yìí tèmi àti wọ́n dẹ̀ ti jọ mọ̀ ni mo ti mọ̀ pé anytime tí n bá ti fẹ́ wá sí village mi ò gbúdọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé bóyá pé mo lówó lọ́wọ́ ó sì ní àwọn kọ̀ọ̀kan náà tó máa ṣe fún mi lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn but a máa sọ àwọn yẹn later. anything I'm yours. Okay, mo lè drive me sí perfectly aláìsí ìbínú wọn. wọ́n tiraka láti dọ̀lọ́lá láyé ìrùpẹ̀ ládà o. Ogun ìdílé ló mú ẹlòmíràn tó ṣiṣẹ́ tí ó lówó jẹun. Ogun ayé lé Ọlọ́run jọ gbà wá lọ́wọ́ wọn o. Ká má bóníṣẹ́ ṣe láyé Ọlọ́run ọba jọ ìgbà wá dọ̀wọ́ rẹ̀. Ká má bá wọn mọ̀ yá láyé Ọlọ́run ọba. It's good. Ó wà lọ́bí gan. Ọ̀rẹ́ mi, ibi lágbára gan o. Gbogbo inú ẹ̀ mo mọ̀ pé imported ni gbogbo nǹkan tó rà sínú ẹ̀
Ibi ìtóbi. Ìwọ náà mọ̀ pé ẹni ńlá náà ló ń ṣe nǹkan ńlá. Sure. This place is big. But let me ask you a question. Ibi ṣé o fẹ́ máa dágbé gbogbo ẹ̀ ni àbí o fẹ́ fi díẹ̀ rent níbẹ̀ àbí o fẹ́ fi gbogbo ẹ̀ rent as a whole? Ọ̀rẹ́, ibi tí problem wà nìyẹn. Problem? Sure. Why problem? Sórí ilé tó ń wò yìí, mi ò lè gbé bẹ̀. Are you sure? Why? Thank you. Ṣé o mọ̀ pé tó bá rántí the last time tèmi àti ẹjọ́ lọ sí village yẹn tá à ń bọ̀, mo sọ fún ẹ pé ó láwọn ọ̀rọ̀ kan tí mo sì máa sọ fún ẹ pé mo máa need assistant ẹ láwọn ibì kan. Yeah, I remember. Lára ẹ̀ ní ibi tó ń wò yìí. Sure. So you are telling me pé ó ṣì kù nìyẹn o lára ẹ̀ lélẹ́yìí. That's my friend. Manjere. Ọ̀rẹ́, sórí ìdí tí mo fi sọ pé mi ò lè gbélé ni pé àwọn kankan tí mo sọ fún ẹ ń gbà yẹn nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí family wa. Reason nìyẹn tí mo fi ní mi ò lè gbélé. In short, ọ̀rẹ́, mo fẹ́ relocate. Relocate? Why to fẹ́ relocate? See, kí ló dé tó ṣe ṣe fẹ́ kúrò nínú Nàìjíríà ń bí lọ sí abroad? Ṣé àwọn tó wà lábroad yẹn ṣé wọ́n sọ fẹ́ pé àwọn ń ṣàwó ni? Nigeria is okay. Kí ló dé tó fẹ́ kúrò ní Nigeria? Nigeria is good. Ibẹ̀ ló ti make owó ẹ̀. Kí ló dé? Ládùúgbò gbogbo àwọn nǹkan tí mo ní yìí, kí ni mo wá lọ sọ́hùn, ọ̀rẹ́? So tell me something. Mi ò lè kúrò Nàìjíríà o. Sórí mo fẹ́ relocate lọ sí irú àwọn ìlú yẹn bíi Ajẹ́bú, Ọ̀ṣun state ṣá, àwọn ìlú ṣá. Tell me something. Mo fẹ́ lọ sábúlé. Láti lọ ṣe kí ni? Lọ máa wa ẹ̀gẹ́ àbí lọ máa gbin irú? Àbí kí ló fẹ́ lọ ṣe níbẹ̀? Ọ̀rẹ́, mi ò fẹ́ kú. For real, I don't want you to die. But nevertheless, ìyẹn ò mean ni pé torí pé ó fẹ́ kú kó wá lọ sí village kó lọ. Ọ̀rẹ́, ó wà somehow. Sórí, ọ̀rẹ́, ó ti tó time fún mi láti settle down. Mo máa marry. Mo dẹ̀ wò pé tí n bá ti marry tí mò ń bí ọmọ, definitely àwọn ọmọ mi á di jọ̀kan àtàwọn ìyàwó wọn náà fẹ́ mọ àwọn òbí tó bí mi. Màá fẹ́ mú wọn lọ sí village. Ọ̀rẹ́, sọ fún mi ṣé màá disguise pé mi ò lówó lọ́wọ́ náà ni tí n bá kó àwọn ìyàwó lọ? Ṣé wọn ní ro nǹkan míì ni? Ọ̀dẹ̀ rí ẹ̀ sàn o. So reason yẹn tí mo fi wò pé mo ní láti settle down sábúlé. Tí n bá settle down sọ́hùn kí n wá iṣẹ́ kan tí ò tiẹ̀ ṣe ṣe understand iṣẹ́ tí ò wá okay màá máa ṣe. Mo ní láti disguise. Mo fẹ́ disguise lọ́hùn. Mi ò fẹ́ kó mọ orí èèyàn tí mo jẹ́ kí n rẹ́ra mi sílẹ̀. O understand? Ṣé o mọ̀ bó pẹ́ bóyá ìwọ ni wọ́n bá manage gbogbo properties mo ní yìí. Tó bá bá manage ẹ̀ lọ́ọ̀yà ni ẹ̀ náà. I don't trust in you. It's gonna be hard a little. Kí n tó combine eléyìí pẹ̀lú profession mi. Alágbára díẹ̀ o. But kò sí problem. What are we friends for? Tó bá sọ pé kí n bẹ́ẹ̀ ṣe, I'll do it for you. But tó bá ṣe ń lọ, màá máa yọjú sí ẹ like every weekend nìyẹn láti wá máa jẹ́ kó mọ bí gbogbo ẹ ṣe ń lọ. Jọ, o nídìí àti wá check mi. Èmi àti a máa sọ̀rọ̀ lórí fóònù. Is it up to that? Dìlọ, jọ mo fi Ọlọ́run bá bẹ̀. Ọ̀rọ̀ tí mo bá ẹ sọ yìí, mo fẹ́ kó jẹ́ ọ̀rọ̀ àṣírí láàrin mi àti ẹ. Mi ò fẹ́ kí ẹnì kankan kó gbọ́ sọ̀rọ̀ yìí. It has been a secret between you and I. Secret náà ló dẹ̀ ṣì máa jẹ́ to the end of life. I will never let anybody know about this. I cross my heart. You see, bí ìrìn àjò bàbá yín ṣe rí nìyẹn. But lawyer, why tó fi jẹ́ pé lẹ́yìn ikú dáàdì lè ṣe wá ń ṣàlàyé gbogbo tó báyìí fún wa? Say, it wasn't my fault to have kept those truth from you. Decision bàbá yín ni pé kí a ṣe bẹ́ẹ̀. But all the same lawyer, ó ti pọ̀ jù. Anyway, kò tí sí problem much. Màá fẹ́ kí èmi àti ẹjọ́ rìnrìn kan tí wàá náà ti prepare fún. Èmi àti yín? Yes. Mo fẹ́ mú ẹ dé gbogbo ibi tí properties dáàdì yín wà. Yes, the cow mi gbogbo ẹ wà and they are intact. Wo,
Olympia. Àgbà o, ṣé o mọ̀ pọ́rọ̀ ogun ni? Wọ́n ti ẹ̀ wò àwọn ìyáálé ẹ̀ méjèèjì tó lọ tí wọ́n yé wọn. Ṣé kò wọ́n láti jókòó ti gbogbo ọ̀rọ̀ tọkọ wọn ni? Àmọ́ tí wọ́n yé wọn. Ìwọ náà wò ó, ó sọ pé ìjà àwọn méjèèjì ń bá ẹ jà, kò sí tí wọn ò fojú ẹ rí, nǹkan tó ń fojú ẹ rí ò lè fẹnu sọ. Ó tún ní lílọ tán lọ náà wọ́n sì ń ṣe ìlérí wípé sẹ́ àwọn ìtún padà bọ̀ àbá ẹ jà. Ọlárọ́pò tó kú lóko tí náà ó ti kú ká ló jókòó tì kì í ṣe pé ó bímọ fún kàbá ní bóyá ó fẹ́ dúró ti ọmọ ẹ̀. Èmi ni mo ní Adégún, mo dẹ̀ ti kú kún mọ́. Èmi kọ́ iná mo ní mo rí, mo ní mi ò rí mọ́. Ilé nílé ẹ̀ máa kó bọ̀ nílé. Ilé san mí, ó dùn jòyè lọ. Tó ti gbọ́ ọkọ mi. Sayo, ta ló audit account yìí? Sir. Ìwọ ló audit méjèèjì. Kí ló dé? Ṣé fẹ́ pa company yìí ni? Ọdún karùn-ún tí ń bá a ṣiṣẹ́ rẹ̀, account wa ò balance rẹ̀. Ó wá fẹ́ gbé kẹta fún mi. Mo mọ̀ pé báwọn ìyẹn ò ṣe balance lélẹ́yìn náà ò ṣe ní balance. Àmọ́ rọ́bà kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn account wa fún àwọn onítàìsì yẹn? Kò yé mi náà ga. Kò yé ẹ náà sà. Bí ò ṣe yí ẹ yẹn ni kò jẹ́ kó wù mí lọ pé kò padà wá mọ́ receipt yẹn wá fún mi. Okay? Sir. Kini sir, walk out of my office. Okay. Sorry for you. Báwo ni? Fine, sir. You are okay? Fine, sir. That's good. See, I am very grateful. Oshigun, I appreciate it. Ṣorí láti ìgbà tó ti wọnú company tó ti darapọ̀ mọ́ àwọn staffs mi ní iṣẹ́ wa ló ti ń lọ déédéé làwọn owó wa ti ń pé ló tún lé. In fact, mo appreciate gbogbo nǹkan tó ń ṣe fún wa. God bless you. Yes, sir. Yes, sir. Mo appreciate it. And lẹ́ẹ̀kan sí, just keep it on, okay? All right. And Sir, ṣé ẹ wà okay? No, kò sí ẹ mọ wà ọ̀rọ̀ kò sí ọ̀rọ̀. Èyí. Anytime tí mo bá kọjá tí mo bá rí ẹ, you know, you remind me of my family. Mo mean ìyàwó mi àti ọmọ mi ọkùnrin tó ń kú nínú motor accident. You know, I lost them some years ago. You know, tí bá ti rí ẹ máa ń dúró. You know, tó bá kúrò lọ́kọ̀ mi kò ní kúrò. Sorry, sir. I'm alright. Ọba tó ní ìgbà gbogbo lọ́wọ́ rẹ̀. Oníkálukú ló ní tàn tirẹ̀ láti ìgbàlè. Ṣé gan-an Kọ́láwọlé orúkọ àrò ẹ̀ Kọ́láwọlé wa ọlá tuntun wà nílé òní kó jáde. Ṣé bó ṣe wù ẹ́ o ilé nílé ẹ̀ bó ṣe wá ń wè mí ní kí n nànà ọmọ ní màá ní níwọ̀n gba àkókò tó ti dá sẹ́wọ̀n nílé ó ti dọmọ bíbí inú mi bá ṣe ń fẹ́ kó ṣe ó wá jẹ́ kí ó wá mọ̀. Èmi bá fi ń gbé ẹlẹ́nu gbòdì èmi ti ń dáná fún yín kíṣìn. Ẹ ṣé gan mọ́ mi, God bless you ma. Bí Fèyí ṣe sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ náà ni mo ṣe bá. Thank you ma. Ẹ bá kọ àbí Àmín. obìnrin àbíyé bàbá yín kẹsẹ́ yín jà àpò ọmọ yín pọ̀ sẹ́yìn gbàrà lọ ẹ dàgbà ẹ lò ẹ fọwọ́ pàmò. Ohun tó kọjú sẹ́lòmíràn, ẹ̀yìn máa
pìtàn lórúkọ mi. a ṣiṣẹ́ bí erin wá jẹ̀jẹ̀ ìrírí láyé iṣẹ́ láàrin òṣèlú. bẹ́ẹ̀ni kì í ṣe bíbá ẹni kan ó tún ṣì láwọn ohun tó jẹ́ pé òun ló ní kọ́ńpìnì tá a ti kúrò lẹ́ẹ̀kan náà òun ló ní gbogbo ẹ̀ àmọ́ ó ṣe mí láàánú pé ìsìn ni mo ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí ẹ mọ̀ sí. ṣé o ṣe mo dúpẹ́ òkú àdúró tì láti kékeré ìwọ àtọmọ mi ti ti jọ wà títí dásìkò rẹ tó bá jẹ́ lòmí orúkọ tó ní ìlú kò nífẹ̀ẹ́ kankan wà ọlọ́run ò ṣe ti ẹbẹ̀ bẹ́ẹ̀ tó àfọwọ́fà oníkálukú tó bá jẹ́ wípé mo mọ̀ wípé àyànmọ́ tí mo yàn ní wípé ọmọ ò ní sinmi mi ò mà ní sáré kiri mi ò mọ̀ èmi ni mo ti ọmọ mi tèmi náà dẹ̀ yé mi tí mo fi ṣe bẹ́ẹ̀ ọmọ mẹ́ta ni mo bí lójú ẹ̀mí mi ni méjì fòṣù lẹ́tọ̀ọ́ ó ní mo ṣe ń sáré ni mò ń rà bàbà láì mọ̀ pé ọmọ ò ní sinmi ṣé ni mo bá mọ̀ wípé àyànmọ́ tèmi yàn látòdì ọ̀run ni mi ì bá ti sáré kiri èmi ò mọ̀ pé mo ti yàyànmọ́ wípé ọmọ ò ní sinmi ẹ wo ibi tọ́rọ̀ mi wá já sí ẹ ráyé mi bá ọlọ́run tóbi lọ́ba ó ti mọ gbogbo ìṣísẹ̀ tó ní kálukú máa ṣe gbogbo abiyamọ kan fi tèmi kọ́gbọ́n ó kárí ọkọ mi. ẹ má ti ẹ̀rọ náà mo ní kì í ṣe ọjọ́ ìbànújẹ́ wa bẹ́ẹ̀ ni kò kì í ṣe ọjọ́ àbámọ̀ ọjọ́ ayọ̀ ni fún wa lágbára ọlọ́run ẹ máa pẹ́ fún wa gbogbo àwọn nǹkan tí wọ́n fún mi ò dún ṣe fún lágbára ọlọ́run àwọn máa ṣe fún yín a tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín. Ọlájídé mo ti wá gbà báyìí pípé erùpẹ̀ ní gbogbo wa a máa padà di erùpẹ̀. mọ́mì mo ní kí n sọ fún yín ìkan lára àwọn òṣìṣẹ́ ọ̀rẹ́ mi ni òun ló mánéjì bí iṣẹ́ ta lọ́lẹ́kọ̀ọ́ yẹn Comfort orúkọ ẹ̀. Ọlọ́run ti ń jẹ́ ká rí irú ẹ̀ mọ́ bó tilẹ̀ jẹ́ pé ẹnu làgàn fi ń gbọ́ ìròyìn ọ̀gá àárí wọn sójú kó tó di pé ọlọ́jọ́ náà àmọ́ Ọlọ́run á jẹ́ kí ẹ̀yìn wọn dá lágbára wọn. mọ́mì mo fẹ́ fi àsìkò yìí kí n fi hand over document property ọ̀rẹ́ mi fún wọn. kò tọ́ sí mi kì í ṣe ẹ̀rù èmi kọ́ ni mo ní gbogbo kìíní ọmọ mi Ọlátúnjí tó tọ́ sí ló ti wà ní ọ̀ṣì òun àtẹ̀gbọ́n ẹ̀ ló jìjọ tọ́ sí ẹ̀gbọ́n ẹ̀ tí ó lè rìn tẹ́ ń sọ náà lágbára Ọlọ́run lágbára Ẹlẹ́dàá mi lágbára Ọlọ́run tó dá ọ̀run òun àti ayé náà máa fẹsẹ̀ lójú ẹ̀ lọ́wọ́. ó máa ṣe o ẹ pàtẹ́wọ́ fún wọn o. ọ̀pọ̀ ẹlòmíràn wá ṣiṣẹ́ bí erin wá jẹ̀jẹ̀ ìrírí láyé
iṣẹ́ láàrin ìṣòwò Elédùmarè máa gbé bá mi. Wá ṣiṣẹ́ 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 wá ṣiṣẹ́ wọn rówó jẹun. Wá ṣiṣẹ́ láti January wọ December wọn ò ní rí nǹkan kan ṣe. Ọlọ́run ọba jọ ojú wo lẹ̀ kí n má boníṣẹ́ ṣe láyé mi ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ Ọlọ́run. Kí n fàyè mi pìtàn rere o kí n fàyè mi pìtàn rere láyé. Kí n má bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ Ọlọ́run. Kí n fàyè mi pìtàn kí n má fàyè mi pìtàn èyí pìtàn lórúkọ mi o ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ máa gbọ́. Ohun tó kọjú sẹ́lòmíràn ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn. Èdùmàrè jẹ́ n pìtàn rere fèyí pìtàn lórúkọ mi. Kí n fàyè mi pìtàn kí n má fàyè mi pìtàn fèyí pìtàn lórúkọ mi o ohun tó ṣẹlẹ̀ ní kẹ́ máa gbọ́. Ohun tó kọjú sẹ́lòmíràn ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíràn. Èdùmàrè jẹ́ n pìtàn rere fèyí pìtàn lórúkọ mi. Ẹ wo ọmọ adarí wùrù ẹ wo bó ṣe ń tiraka láti lówó lọ́wọ́. Wọ́n ń tiraka láti dọlọ́lá láyé erùpẹ̀ ládàá o. Ogun ìdílé ló mú ẹlòmíràn tó ṣiṣẹ́ tí ó lówó jẹun. Ogun ayé lé Ọlọ́run jọ gbà wá lọ́wọ́ wọn o. Ká má boníṣẹ́ ṣe láyé Ọlọ́run ọba jọ ìgbà wá dọ̀wọ́ rẹ̀. Ká má bá wọn mọ̀ yá láyé Ọlọ́run ọba jọ abẹ́ ọ. Lóòótọ́ ilé ayé yìí àwa náà jà ní asán lórí asán ló jẹ́. Mo múlẹ̀ mo fò